Sunday Igboho nípa àwọn awuyewuye kan tí mò ń gbọ́ tí ó lọ nípa ọ̀rọ̀ ẹgbẹ́ ìwé ẹkùn tó ní òun dá sílẹ̀ tí àwọn èèyàn ń jáde lórí social media tí wọ́n sọ̀rọ̀ pé ó dá ìwé ẹkùn sílẹ̀ pé òun ló fà tí àwọn OPC members tí a fi ń takò ẹ̀ tí àwọn ọmọ wa fi ń jáde tí wọ́n fi ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀. Clarification yẹn ni mo fẹ́ make níbàyí fún gbogbo ọmọ Yorùbá àti gbogbo ọmọ Nàìjíríà ní àpapọ̀. Irú ẹkùn tí Sunday Igboho ní òun dá sílẹ̀ kò kí ń ṣe threat fún OPC àtọ̀, kò kí ń ṣe eléyìí ni ẹgbẹ́ àkọ́kọ́ tó máa kọ́ dálẹ̀ ní ilẹ̀ Yorùbá. Tí ó bá sọ wípé òun dá irú ẹkùn sílẹ̀, it is none of our own business, so kò ní anything ṣe pẹ̀lú àwa. Ṣùgbọ́n ìṣòro tí Sunday ní òun ni wípé ó ní òun ó fẹ́ gòkè, ó dẹ̀ fẹ́ tẹ aṣíwájú tó bá níwájú, ó fẹ́ tẹ̀ mọ́lẹ̀ gòkè, kò dẹ̀ lè possible. Mo fẹ́ sọ fún yín pé ẹgbẹ́ tí a ti ní tó ti wà nílẹ̀ Yorùbá ever before kí OPC tó dé, òun là ń mọ̀ sí ẹgbẹ́ àwọn Àgbẹ̀kọ̀yà. Ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà ti wà ní Nàìjíríà, ó ti wà nílẹ̀ Yorùbá tipẹ́tipẹ́. As a matter of fact, nígbà tí ẹgbẹ́ OPC dé, a máa ń lọ sí Àkùfò ní Àkọ́rán ní ọ̀dọ̀ àwọn tí wọ́n ní ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà, lọ́dọ̀ àwọn bàbá tí wọ́n jẹ́ olórí Àgbẹ̀kọ̀yà. Ta máa ń lọ síbẹ̀ láti lọ gba nǹkan agbára, láti gbọ́ àmọ̀ látẹnu bàbá náà. So kò dẹ̀ jẹ́ threat fún wa, a dẹ̀ bára wa jà, kò sí jà kankan mẹ́. Mo dẹ̀ fẹ́ kó yé yín wípé even OPC tó jẹ́ OPC ti Gani Adams, àìmọye àwọn ẹgbẹ́ tó ti jáde láti ara ẹgbẹ́ OPC Gani Adams, àìmọye àwọn ẹgbẹ́ tó ti jáde láti ara ẹgbẹ́ OPC Dr. Frederick Fashion. Gbogbo wa níjà kankan tá ń jà lẹ́yìn wípé torí wípé OPC wà ní ẹyọ kan nígbà kan tí Dr. Frederick Fashion jẹ́ olórí, tí Gani Adams jẹ́ igbákejì wọn. Ní ó ní nǹkan tó ṣẹlẹ̀, but àwọn fẹ́ máa sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ bàbá mọ́ torí bàbá ti fi ilẹ̀ ṣàṣọkúra tó bàbá wa lẹ̀ ní wọn, ìyẹn bàbá Dr. Frederick Fashion. Ó ní nǹkan tó ṣẹlẹ̀ nígbà yẹn tó fa ìjà láàrin wa torí nígbà tí ẹgbẹ́ bá sọ pé principle wà lélẹ̀ tí a dẹ̀rí wípé kò fẹ́ lọ bẹ́ẹ̀ mọ́, so ẹni tí ó bá mọ̀ fún òun ṣe nǹkan míì tán fẹ́ fi lọ á sọ wípé no, kò kí n ṣe nǹkan tá a fi pinnu ẹgbẹ́ yìí, nǹkan tó fàjà nìyẹn. Lẹ́yìn ìyẹn tí Governor Gbénga Daniel tí wọ́n dẹ̀ ti resolve ẹ̀ tí wọ́n ti parí ẹ̀ látọ̀dún náà lọ́hùn, ẹ lè gbọ́ ìjà wa àti Dr. Frederick Fashion mọ́. Ẹgbẹ́ oríṣiríṣi ti ya kúrò lára Gani Adams tí wọ́n ń ṣẹgbẹ́ wọn tí kálukú ń ṣe ti tẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ tí ò dẹ̀ sí jà. Lẹ́yìn ìgbà yẹn ti ní ẹgbẹ́ oríṣiríṣi tí wọ́n ti dá sílẹ̀ tó jẹ́ wípé a ní synergy pẹ̀lú wọn tí ò dẹ̀ sí issue kankan láàrin wa. Àwọn VGN wà, àwọn hunters wà, àwọn vigilante group of Nigeria wà, oríṣiríṣi ni wọ́n ti dá sílẹ̀ tó yẹ wípé a kì í ní issue pẹ̀lú wọn. But problem tí Sunday ní ó ní wípé tó bá tọ́ pé fẹ́ sílẹ̀, nobody is telling you not to form any organization àbí any security outfit báwo báwo bá fẹ́ ṣe. Bọ̀ kì í ṣe wípé bóyá kó máa ta sí ọ̀gá wa, tó bá ti ń ta sí ọ̀gá wa ìyẹn ló ń fa ìjà táwa ń sọ fún yín wípé kọ́ sọ fún kó máa dẹ́gbẹ́ sílẹ̀ nǹkan tó bá fẹ́ ṣe kó máa ṣe, kó máa dá búrẹ́dì sí ọbẹ̀ fún wọn. Problem ti ẹni tó bá fẹ́ kó jẹ nìyẹn, kó máa kó jẹ, ìyẹn ò kì í ṣe problem ti tàwa. Bọ̀ kó wá máa lọ sí olóhùn lọ sínú igbó àbóhùn lọ síbi kan àbóhùn ṣe kankan, ó máa wà ní etí títì, ó máa ní òun lọ sínú igbó, wàá máa sọ fún àwọn ẹgbẹ́ bẹ́ẹ̀ àwọn tó dẹ̀ fẹ́ kó jẹ máa kó jẹ, wàá máa sọ fún wọn pé ìwọ rè nínú igbó kí ni Ààrẹ Ọ̀nà Kakanfò ń ṣe, iṣẹ́ tó yẹ káàrẹ̀ Ọ̀nà Kakanfò máa ṣe ni wọ́n ń ṣe, iṣẹ́ tó yẹ kí kinní kan máa ṣe, tó wá máa rán àwọn bloggers ẹ láti máa blackmail ààrẹ láti máa tarnish image wọn. Orúkọ tí Gani Adams build for the past 35 years, a ò ní aláwọ̀ ẹnìkan lákùn ti dé kó máa sọ wípé òun fẹ́ máa rọ́bìṣì orúkọ yẹn, ìyẹn ní àwa ò fẹ́. Irú ẹkùn ẹ ò ní kankan ṣe pẹ̀lú àwa. Wọ́n ló lọ sí Ìlọrin sí Kwara State nígbàmọ́, wọ́n sọ pé ẹni tó sọ pé òun dá ẹgbẹ́ lẹ̀ tó ní lẹ́nu ìgbà tí wọ́n sọ pé òun máa dá ẹgbẹ́ sílẹ̀ tó ń bẹ̀rẹ̀ sí ń dá ẹgbẹ́ 50,000 náà sọ pé òun fẹ́ òun ti rí 80,000. Ìwọ tó sọ pé ó ti rí 80,000 ọ̀sẹ̀ tó lóun rí 80,000, a ní irọ́ ní Sunday ń pa onírọ́ ni. Àbọ̀tí irọ́ ẹ̀ ò jẹ àwa, tó bá jẹ́ pé ó ti ń parọ́ ẹ̀yẹn tí ò bá ta sí àwa kó kan wá, àwa máa wo àwọn tó máa fẹ́ máa kóró ẹ̀jẹ̀ kan máa kó jẹ. So olóhùn dá ẹgbẹ́ sílẹ̀, olóhùn di 50,000, olóhùn dẹ̀ ti rí 80,000 ọ̀sẹ̀ yẹn gangan ló lọ sí ganmọ́, ọ́ọ̀lù tó wà ní ganmọ́, ọ́ọ̀lù tó gbà tó ti ṣe mítì ẹ̀ tó ti address àwọn èèyàn, àwọn ẹgbẹ́ ẹ̀ tó lóhùn àwọn ìlú ẹkùn ẹ̀ tó lóhùn dálẹ̀ wọ́n wà ń bẹ̀, àwọn ẹgbẹ́ oríṣiríṣi náà ni wọ́n wà ń bẹ̀, àwọn ará ìlú ni wọ́n tó wà nínú hall yẹn, ẹ lọ wo dáadáa. The capacity of that hall is not more than 500. Ìwọ tó sọ wípé o ti ní ọmọ ẹgbẹ́ 80,000 first outing ẹ, lẹ́yìn tó sọ pé o ní ẹgbẹ́ 80, o ti ní ọmọ ẹgbẹ́ 80,000 first outing ẹ, first launching ẹgbẹ́ tó sọ pé o fẹ́ ṣe tẹ́ kóra yín wá láti gbogbo ibi tí gbogbo strength yẹn wà, ẹgbà hall less than 500 capacity. Ta ló ń tàn ra ẹ̀, problem ti ẹ nìyẹn. O bá sọ pé o ní 20 million members, iwájú lèrò máa ń bèrò, kò sí ẹnìkan tó fẹ́. Lọ wo fídíò wa, lọ wo bàtí Gani Adams tí wọ́n lọ sí Ìlọrin, lọ wo fídíò yẹn. Àwa lọ sí Ìlọrin, nínú Ìlọrin la lọ, inú Ìlọrin òun la lọ. Tó bá dẹ̀ wo fídíò yẹn kó wo mọ́tò tí a kó wọbẹ̀, kó wo èrò tó wà ń bẹ̀, ẹ lọ gbé fídíò yẹn kẹgbẹ́ sẹ́gbẹ̀ẹ́ ara wọn àti rádaràdá tó ń ṣe tó sọ pé òun lọ sí kìnìtẹ́ ń pariwo kiri pé ibi tó sọ pé ẹ̀ ní wa. Ta ló mú yín lọ́wọ́ bí kẹ́ má lọ sí Ìlọrin?
ta ló sọ fún yín pé kẹ́ lọ sí Ìlọrin ta ló ní kẹ́ má lọ sí Ìlọrin ìṣòro ti yín nìyẹn bọ́dún kọ́tà sọ fún yín ni pé Sunday ń pa irọ́ onírọ́ ni Sunday ó bẹ̀rẹ̀ láti ibi tó ti sọ wípé òun jagun Mọdákẹ́kẹ́ fúnra iná ló fẹnu ara ẹ sọ wípé rìpíárà kẹ̀kẹ́ lòún ṣe lọ́wọ́ nígbà tí wọ́n jagun Mọdákẹ́kẹ́ fídíò tó ṣe wà ń bẹ̀ àwọn òkè rárá bù nǹkan tó bá sọ olóòlà máa sọ nípa ẹ̀ ó ní òun ṣe rìpíárà kẹ̀kẹ́ rìpíárà kẹ̀kẹ́ ibẹ̀ ni wọ́n ti ń jagun lọ́wọ́ làwọn tó wá báyìí tó ti wá gbé ẹ̀ ibi kò wá jọ ìlógun Mọdákẹ́kẹ́ tó fi jọ ìlógun Mọdákẹ́kẹ́ tẹ́lẹ̀ jagun Mọdákẹ́kẹ́ ìwọ náà lọ́dẹ̀ tó máa sọ pé ìwọ ló lè jogun Mọdákẹ́kẹ́ ìwọ tó lóun ṣe rìpíárà lọ́wọ́ táwọn kan wá báyìí tó máa introduce ìjà sí ẹ wípé kó join ní ìjà kẹjọ máa jàjà Mọdákẹ́kẹ́ according to you wá wo yí àti wọ́n jagun Mọdákẹ́kẹ́ kó jọ kúrò nínú ọjọ́ orí ẹ máa mọ̀ pé irọ́ ló ń pa irọ́ Sunday ti pọ̀ jù ìyẹn là ń sọ fún yín pé ó ní láti máa parọ́ tó bá fẹ́ irọ́ tó pa tó fi ba Yorùbá nation jẹ́ ó lè wá parọ́ ẹ̀ sínú ìjàngbara eléyìí kò kì í ṣe iṣẹ́ fàyàwọ́ eléyìí kò kì í ṣe òṣèlú eléyìí kò kì í ṣe guy tá a mọ̀ ẹ́ sí so gbogbo àwọn yẹn àwa ò fẹ́ kó máa gbé irọ́ wọ inú ìjàngbara yẹn ó ní àwa ń ṣe láti lè tẹ́tù bọ̀dẹ̀ bẹ́ẹ̀ mọ̀ pẹ̀lú wa lẹ́yìn ìgbà yẹn ló parọ́ ló sọ wípé ìyàwó pẹ̀ǹkẹ̀lẹ́mẹ́sì adélábù pẹ̀ǹkẹ̀lẹ́mẹ́sì àbúrò wọn tí wọ́n mú àbúrò pẹ̀ǹkẹ̀lẹ́mẹ́sì tí wọ́n mú pẹ̀lú ọmọ wọn tí wọ́n mú nígbà yẹn ló pariwo gbà yẹn wípé ìwọ ló bẹ́ẹ̀lù ìwọ ló rescue wọn ìkọ̀kọ̀ kó tó di pé CP commissioner of police wà jáde ní Ọ̀yọ́ state tó sọ wípé àwọn làwọn ṣiṣẹ́ adẹ̀rí fídíò báwọn ọlọ́pàá ṣe wọlé ara àwọn ọlọ́pàá tí wọ́n wọlé adúrú nǹkan tí wọ́n lò adẹ̀rí nǹkan tí ìwọ náà ń gbé kiri kò jọra wọn àwọn ẹ̀dẹ̀ wá sọ̀rọ̀ pé àwọn làwọn rescue àwọn people adẹ̀rí fídíò tí wọ́n fi rescue ẹ̀ ìró ẹ̀ já lẹ́yìn ìgbà yẹn tó parọ́ kejì ó tún sọ wípé ìwọ ìgbà tí wọ́n kidnap àwọn èèyàn ní ìlú ẹ ní Ìgbòho ó ní fún wọn ní 2 hours ultimatum 2 hours ultimatum yẹn ó ní lẹ́tẹ̀ wọ́n gbọ́dọ̀ release àwọn tí wọ́n mú 2 hours yẹn ó ti pé ó ti gbá àwọn bloggers jáde ó ti ní kí wọ́n máa sọ wípé wọ́n ti release wọn o wọ́n ti release wọn o ẹ̀rù ti bà àwọn Fúlàní yẹn o wọ́n ti release àwọn tí wọ́n gbé nílùú ẹ o at the end of the day local government chairman ìlú yẹn ó ṣẹ̀ṣẹ̀ wá jáde náà sọ wípé no wọn ti release àwọn people yẹn o wọ́n sì wà ń bẹ̀ ẹ̀yìn ìgbà yẹn ni kábíyèsí náà wọ́n tún jáde àwọn ọlọ́pàá náà tún jáde wọ́n tún ṣàlàyé níbẹ̀ bí wọ́n ti fa àwọn people yẹn sílẹ̀ at the end of the day àwọn ọlọ́pàá ṣe wà lọ ṣiṣẹ́ yẹn wọ́n ṣe lọ rescue àwọn people yẹn lẹ́yìn tí wọ́n rescue wọn tán wọ́n kó wọn dé hospital ó ní kí àwọn èèyàn ẹbí mélòó kan kí wọ́n lọ pàdé wọn wọ́n fi wọ́n ya fọ́tò ó tún wá sọ fún wọn pé ìpín ẹ ókè òótọ́ ni wọ́n ẹ̀ṣẹ̀ fún wọn lẹ́ni ìwọ́ pẹ̀lú àwọn tí wọ́n mọ táwọn òun parọ́ fún irú ẹ̀ ti pọ̀ jù lẹ́nu tó mẹ́ta yìí àwọn tí wọ́n tún adopt ní oríire tí wọ́n mú bẹ́ẹ̀ ó tún pariwo bẹ́ẹ̀ nígbà tó tún máa sọ̀rọ̀ ó ní ìwọ ló mọ bí wọ́n fún wọn ní information bí wọ́n ṣe lọ mọ bí táwọn people yẹn wà bí wọ́n ṣe rescue wọn oríṣiríṣi irọ́ ló ń pa àwọn nǹkan táwọn sọ fún ẹ nìyẹn irọ́ tó bá ń pa gbé irọ́ ẹ̀ mọ níbi tó wà irọ́ tó fi bà Yorùbá nation jẹ́ má wà fi bà struggle jẹ́ ìjàngbara lélẹ́yìí kò kì í ṣe 419 kò kì í ṣe iṣẹ́ fàyàwọ́ eléyìí ò kì í ṣe iṣẹ́ gáì fúnra ẹ̀ ló sọ̀tàn ara ẹ̀ ọ̀wá máa fẹ́rẹ̀ máa wé ààrẹ ó jìnnà síra wọn ó sọ̀tàn ara ẹ̀ eléyìí ò kì í ṣe tọ́jú olóṣèlú ìwọ nìkan náà ló ṣe tọ́jú olóṣèlú ìwọ náà nìkan ló ṣe tọ́jú lábẹ́ àkàlà ìwọ nìkan náà ló ṣe tọ́jú lábẹ́ omiṣore ìwọ nìkan náà ló ṣe tọ́jú ní abẹ́ bàbá wa tí wọ́n ti di kábíyèsí sìn ìwọ nìkan náà ló ṣe tọ́jú lábẹ́ wọn fúnra ẹ̀ náà ló kọ́ra ẹ̀ sọ inú fídíò tó ṣe òun ló ń sọ kí ni antecedent Sunday wá bí kí ni antecedent yẹ everybody mú ẹ náà fúnra ẹ o dẹ̀ ṣe fídíò fún alára ẹ o ṣàlàyé pé tọ́ọ̀gì olóṣèlú ni ẹ o dẹ̀ tó ṣe fídíò lẹ́yìn ìgbà tí wọ́n release ẹ again tó dé o ṣe fídíò nílé bàbá kábíyèsí wa Ládọjà o sọ níbẹ̀ wípé o ti máa ń dáná sí bàbá lọ́rùn tipẹ́tipẹ́ tó máa yọ ẹ o tún wá dá ńlá tó ju ẹ̀mí ẹ lọ wípé bàbá ló tún wá padà wá yọ ẹ so ọ̀daràn ni ẹ láti lẹ̀ so gbólé tèmi sọ yìí lọ sí court tó bá fẹ́ lọ sí court o ṣẹ̀ṣẹ̀ máa lọ sí court yẹn o ṣe problem títí wa tó bá lọ sí court yẹn lé tèmi sọ nǹkan tó sọ ni mò ń sọ̀rọ̀ lórí iṣẹ́ owó ẹ ni nǹkan tó ń ṣe nìyẹn everybody ló dẹ̀ mọ̀ ó dẹ̀ sọ fúnra iná nípa ìyàwó ni ẹ́ so ní má pẹ̀ nípa ìyàwó táwọn kan ń ṣe fídíò tí wọ́n sọ wípé èmi pé ẹ̀ nípa ìyàwó wípé mo sọ nípa ìyàwó lòdì tí wọ́n fúnra ẹ̀ tó fẹ́ràn nípa ìyàwó lòdì ìgbà tí mo sọ fún ẹ tí mo sọ wípé tọ́ọ̀gì olóṣèlú ni ẹ tí wọ́n fún alára ẹ ò sọ pé tọ́ọ̀gì olóṣèlú ni ẹ àbó ṣàlàyé irọ́ ló ń pa ìyẹn làwọn sọ fún ẹ pé kò yé máa pa irọ́ dẹ̀kun wọ́n máa fẹ́ra ẹ máa wé ibà igi mú jìnà sí orí ìwọ dẹ̀ rí bó ṣe wáyé wọ́n máa fẹ́ bà lé wọ́n máa fẹ́ sàbálẹ̀ yẹn lẹ́yìn ni wọ́n máa fẹ́ sàbálẹ̀ yẹn lẹ́yìn ni ó ní bí wọ́n ṣe dá Yorùbá nation ó ní bí wọ́n ṣe dá sílẹ̀ àwọn tí wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú Yorùbá Council of Elders àwọn professor àwọn Dr. Akíngbà àwọn professor Banji Akíntóyè àwọn former secretary OPC Adéṣọ̀kan àwọn tí wọ́n bẹ̀rẹ̀ Yorùbá Council of Elders ó ní wọ́n tọ́nù tó padà tó di Yorùbá nation nígbà tó o sí bẹ̀ o sínú struggle yẹn bó ṣe débẹ̀ náà tó wọlé Yorùbá nation yẹn wà ìjà kẹ́ni gbogbo àwọn tí wọ́n dálẹ̀ tí wọ́n ṣe opac wọn sẹ́gbẹ̀ẹ́ ni ikú ní ìkúrò dé bàbá yìí sẹ́ opac bàbá sẹ́gbẹ̀ẹ́ ni òun nìkan ló wà mẹ́sàn tó bá ń sọ pé òun gàba lé ẹyẹ lẹ́yìn òun lè gàba lẹ́yìn Ìbà Gani Adams ó lè gàba lé ẹ̀yìn OPC Ìbà Gani Adams kò possible nǹkan tó ń ṣe àwọn tó ń ṣe fún yẹn àwọn ni kò máa ṣe fún ó lè ṣe fún ààrẹ tiwa láíláí kò lè possible àtọwà wa ò lè gbà so gbogbo irọ́ tó ń pa kò sí ìtòkà wa pẹ̀lú yẹn so ìdàbí sọ fún ẹ wípé kó o yé máa pa irọ́ kò kan ọ̀rọ̀ struggle tó bá gbé irọ́ tó gbé wọnú struggle yìí kò lè pè ẹ́ rárá so nǹkan táwọn sọ fún ẹ ni wípé bó ṣe wà ìsìn olóhùn ṣẹgbẹ́ olóhùn ṣe struggle nǹkan tó wá ń ṣe ìsìn
ibi tí OPC bá wà àwọn structure tó OPC bá ní ibẹ̀ lọ́run àwọn èèyàn bí kọ́ máa lọ síbẹ̀ kọ́ lọ máa tọ́nu OPC sí ìwé ẹ̀kùn kó délé possible àìmọye ibi tó ti dé tá a ti gbọ́ tí wọ́n ti lé àwọn ọmọ ẹ̀ tó ti rán àwọn ọmọ ẹ̀ lọ táwọn OPC ti lé wọn lọ pé no àwọn òfẹ́ rẹ̀ títí táwọn nǹkan OPC ni àwọn ń ṣe ẹgbẹ́ OPC ó dẹ̀ gbé àwọn tí àwọn ń ṣe tẹ bá máa sọ̀rọ̀ ẹ máa ní wọ́n dáwó nínú ẹgbẹ́ OPC a máa dáwó nínú ẹgbẹ́ OPC lóòótọ́ náà dáwó nínú ẹgbẹ́ OPC ẹgbẹ́ tí yàn bá ti ṣe tí ò bá ti dáwó ẹgbẹ́ ẹlẹ́gbẹ́ ni tó bá lọ church wà dáwó gbogbo ibi tó bá ti rí tí gbẹ̀gá bá ti wà contribute ìwọ fún alára Yorùbá ní ṣe tó ń ṣe wọ́n dáwó fún ẹ ṣe báwọn tó wà lábúrò ni wọ́n dáwó fún ẹ tó ń dáwó lẹ lọ́wọ́ ṣe bí ìwọ iná ló ti ń pariwo kiri lẹ́gbà tí a tó sọ pé òun wọgbó kiri ló ń pariwo kiri pé drone méjì lóní o onídìí drone mẹ́fà onídìí drone méje tó ní jáàbúrò ẹ kó máa sọ lórí program ẹ lóní kó máa fún ẹ ní bọ́ọ̀sì tó ń fún ẹ lóríṣiríṣi wọ́n fún ẹ ní bọ́ọ̀sì náà wọ́n fún ẹ ní bọ́ọ̀sì tó white kan tó ń lò àrí nídìí ẹ̀ tí wọ́n fún adẹ̀ àwọn tí wọ́n fún ẹ bẹ́ẹ̀ náà ni wọ́n ti kó drone rẹpẹtẹ fún ẹ tó ń kó fún ẹ wà á dẹ̀ máa sọ pé ẹgbẹ́ àwọn ọ̀dẹ̀rẹ̀ àwọn òtọ́rọ̀ bára àtọ́rọ̀ bára ẹgbẹ́ OPC ìbàdàn òtọ́rọ̀ bára nǹkan tí àwa ń ṣe ẹgbẹ́ tiwa ẹgbẹ́ OPC à ń dáwó láti fi ṣe program kò sí ọmọ ẹgbẹ́ kan tó máa sọ pé òun dá owó kan pé òun fún ààrẹ wípé owó ilé yóò owó oúnjẹ yín àbíta àfẹ́ tó bá máa gbà lọ́wọ́ Ìbàdàn ní àdá òun ló kù tó kò sẹ́mẹ̀ tó máa lóhun dáwó kan pé owó oṣooṣù ni o àbó oúnjẹ ní àbúkọ̀ ọkọ̀ bẹ́ẹ̀ owó tá à ń dá owó progress wà nàdá owó progress ẹgbẹ́ wa òun nàdá owó tí a fi ń ṣe program òun nàdá tá a bá ti jẹ́ ní program tá a bá fẹ́ ṣe àwọn ọmọ ẹgbẹ́ wa wọ́n máa dáwó kọ́dẹ̀ tó dáwó Ìbàdàn tá bá ti dáwó wọn tán tá a ti rí pé báyìí bóyá a nídìí 20 million láti fi ṣe program táwọn ẹgbẹ́ bá dáwó lọ dáwó bọ̀ tó bá yẹ pé 10 million náà bá rí dá àbí 11 million náà bá rí dá owó tó bá kù Ìbàdàn náà tó ń gbé sílẹ̀ lọ bèrè lọ́wọ́ àwọn tí wọ́n ti kúrò nínú ẹgbẹ́ yìí tí wọ́n wà pẹ̀lú ẹ̀ lọ bèrè lọ́wọ́ wọn tó bá bèrè lọ́wọ́ wọn má ṣàlàyé fún ẹ ọwọ́ àti olóòdẹ́gbẹ́ sílẹ̀ oṣù problem ti tiwa àwọn ní ìṣù pẹ̀lú ìrù ẹgbẹ́ tó bá dá sílẹ̀ dá ìrù ẹgbẹ́ sílẹ̀ ẹgbẹ́ oríṣiríṣi ti wà nílẹ̀ Yorùbá tí wọ́n ti dá sílẹ̀ táàdẹ̀ ní ìṣù pẹ̀lú wọn ipò náà sẹ́mátà lọ́fà nígbà tí wọ́n jẹ́ ààrẹ Kakanfò of Yorùbá land fúnra wọn ni wọ́n sọ wípé ọ̀rọ̀ security ilẹ̀ Yorùbá kò kí ṣe nǹkan tó fi sí nìkan lè dá ṣe wọ́n dẹ̀ pé àwọn fẹ́ kí gbogbo àwọn ẹgbẹ́ tó jẹ́ ẹgbẹ́ ìjàngbara tí wọ́n wà nípa ọ̀rọ̀ security kí wọ́n dìde láti lè secure ilẹ̀ Yorùbá kọjọ́ ìnáwó òun náà fi fọ́ọ̀mù kan tàbí ní SSSG South West Security Stakeholders Group ẹgbẹ́ tó wà ń bẹ̀ we have 14 different groups 14 different organizations òun ló wà ń bẹ̀ tí wọ́n jọ ń ṣe gbogbo àwọn Àgbẹ̀kọ̀yà gbogbo àwọn VGN gbogbo àwọn hunters gbogbo àwọn ọ̀dà OPC òun náà wà ń bẹ̀ gbogbo wọn wà ń bẹ̀ ìṣọ̀kan ó wà ń bẹ̀ ẹgbẹ́ àwọn obìnrin ó wà ń bẹ̀ oríṣiríṣi gbogbo wọn wà ń bẹ̀ torí kálukú ló ní róòtù máa play ní ojú ogun so all these things ẹgbẹ́ ààrẹ kó wù wọn jọ àwọn tí wọ́n yapa kúrò nínú ẹgbẹ́ OPC Ìbàdàn tí wọ́n dá ẹgbẹ́ tiwọn sílẹ̀ nígbà tí wọn ò tá síbá tí wọn ò sọ̀rọ̀ ibà láìda ó lè gbọ́jà wa kò sí àwọn kan láàrin wa kálukú ṣe títí ẹni ọkùnrin àtàtọ̀nì obìnrin àtàtọ̀nì ẹnìkan máa lómi lẹ́yìn ẹsẹ̀ jọ ẹnìkan lọ OPC tó dẹ̀ wọ́n yẹn òun náà ń pè ní omi àbùkù tán omi òkun òun lẹgbẹ́ OPC Ìbàdàn ní àdá tẹ́lẹ̀ ìbá kúrò ó tún máa kú sí ni títọ̀ ọ̀n bá ti mú tiẹ̀ kúrò ó tún máa kú sí ni ìwọ̀nba àwọn tó dẹ̀rí tó ń jọ ìdẹ́ yẹn téèyàn bá dá ẹgbẹ́ OPC sílẹ̀ téèyàn bá dá ẹgbẹ́ sílẹ̀ àwọn kan wà nínú OPC tẹ́bá láwọn ẹ̀kọ́ jáde síta tí wọ́n sọ̀rọ̀ sí Ìbàdàn ní àdá nǹkan tó oríṣiríṣi ẹ lọ wádìí wọn dáadáa it is either kó jẹ́ pé criminal àwọn ọmọ olè tí wọ́n ti jalè nígboro ní àwọn ibì kọ̀ọ̀kan táwọn ẹgbẹ́ wa ti mú ìkanra ẹ̀ ó wà nínú nǹkan tó bí wọn tó ń dùn wọn àwọn ọmọ olè àwọn ọmọkọ́mọ tí wọ́n ti wà tí ò da táwọn OPC ti mú tí wọ́n ti rán lọ́wọ́ fáwọn ọlọ́pàá tí wọ́n ti mú gbé tí wọ́n ti gé ọ̀pọ̀lọpọ̀ wọn ló pọ̀ jù nínú wọn ẹlòmíì nínú wọn ó ti lọ sí abroad sí lẹ́yìn ìgbà tí wọ́n ní visit ní detention ó sá lọ sí abroad irú wọn náà wà ní abroad tó ẹgbẹ́ tó bá ti gbọ́dọ̀ pọ̀ Ìbàdàn dáadáa wọn á máa bínú wọn á máa sọ oríṣiríṣi wọn máa comment oríṣiríṣi ìyẹn ò ní ṣe problem ti ta wa so gbogbo yẹn tó àwọn tó bá wà nínú OPC bàtà tó OPC sílẹ̀ ẹlòmíì wà tó jẹ́ OPC tó jẹ́ pé ìgbà tó wà nínú OPC Ìbàdàn ní àdán ó broad gan is an institution so ẹlòmíì wà ń bẹ̀ kò rí bò tó bá ní gbé ipò ló wá nígbà tó dẹ́wà kò wá ipò tó fẹ́ bẹ̀ kò rí tí ò bá rí tó bá dẹ́gbẹ́ tuntun mí sílẹ̀ àwọn òkú máa rí kò mẹ́ agbàbẹ̀ lọ ẹlòmíì wà olójú kòkòrò ni nígbà tó bá dé nínú ẹgbẹ́ tó rí gbígbé ọ̀rọ̀ ẹgbẹ́ wa kò jẹ́ mọ́ lójú kòkòrò tó bá dẹ́gbẹ́ mi tuntun sílẹ̀ agbàbẹ̀ lọ ẹlòmíì wà olè ni tó bá wá join ẹgbẹ́ OPC Ìbàdàn ní àdán tí àwọn ẹni tó fún wa ní information pé olè lélẹ̀ yóò a máa lé tó bá jẹ́ àkúrò mẹ́ ẹlòmíì ò ní tẹ̀lọ́rùn tó dẹ̀ ti wà nínú ẹgbẹ́ tipẹ́tipẹ́ tó bá wà ń bẹ̀ tàdẹ̀ pé kò ní tẹ̀lọ́rùn tí nǹkan lọ bí tí ò yẹ kó jẹ́ kó máa lọ ó wà ń bẹ̀ tó jẹ́ pé tó bá ti rí bẹ́yẹn àkúrò tó bá dẹ́gbẹ́ mi lẹ̀ àlọ́bàm àti dẹ́gbẹ́lẹ̀ kọ́ ló má ta àti dẹ́gbẹ́lẹ̀ ò lè àwọn ẹni tó dẹ́gbẹ́lẹ̀ but báwo ló fẹ́ sustain ẹgbẹ́ yẹn Sunday kò lè ní ẹ ó lè kò lè kó ẹgbẹ́ jọ ó lè ò lè maintain ẹgbẹ́ èyí tó dálẹ̀ yìí ẹ máa wo nǹkan tó máa gbẹ̀yìn ẹ ó lè ẹ tó bá fẹ́ dẹ́gbẹ́lẹ̀ kò ní jẹ́ ó lè ní ẹ everybody ló mọ̀ kó lè ní ẹ so ẹ tó bá dẹ̀ jẹ́ kò lè control ẹgbẹ́ Sunday olójú kòkòrò ní ẹ ẹni bá jẹ́ olójú kòkòrò kò lè control ẹgbẹ́ Sunday lóhùn rẹ̀ ìjà ní ẹ ẹni tó bá jẹ́ lóhùn rẹ̀ ìjà kò lè control ẹgbẹ́ oríṣìí ní ẹ ẹni tó bá ń ṣe ìranù kò lè control ẹgbẹ́ gbogbo àwọn ọmọ wọ̀nyí kò kára àwọn characteristics tí yóò yẹ kó rí lọ́wọ́ leader ni ó dẹ̀ pà lọ́wọ́ ẹ̀ so continue láti máa ṣe òní ọ̀dá ẹgbẹ́ sílẹ̀ bó ṣe wà ní sí gbogbo ẹgbẹ́ tó ń dálẹ̀ tó bá ti dé báyìí kò máa ẹja kẹ́ni tó bá ti dé báyìí kò máa ẹja kẹ́ni bó dẹ̀ ṣe ń ẹja kẹ́yẹn ìṣòro tí ẹni yẹn ẹgbẹ́ yẹn dẹ̀ máa fọ́ ni ó láti yọrí kankan ilé ẹ̀kọ́ ló máa kọ́ dálẹ̀ ẹni ṣe oríṣiríṣi gbogbo ẹ̀ náà òun kò láti ni so àbáwọn nǹkan tó máa gbẹ̀yìn eléyìí náà so problem yẹn nìyẹn Sunday mo fẹ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ ẹ̀ ẹgbẹ́ tó ló dálẹ̀ àwọn olè executive ẹ̀ ìwọ nìkan ni chairman ìwọ nìkan ni president ìwọ nìkan ni secretary ìwọ nìkan ni treasurer ìwọ nìkan ni financial secretary ta ni secretary ìwé kun ẹ sọjà dìbò jẹ ká gbọ́ ta ni deputy ẹ sọjà dìbò jẹ ká gbọ́ bí ó lè jẹ ká gbọ́ tó yàn ó ní commander ìwé kun tó yàn kíláàsì
àwọn product ààrẹ náà ni àwọn tó ti wà nínú ẹgbẹ́ ààrẹ tẹ́lẹ̀ tí wọ́n sí bẹ̀ mọ́ tí wọ́n ti kúrò nínú ẹgbẹ́ wa àwọn ló fi síbẹ̀ yẹn ṣẹ́ni tó yẹ kó máa bínú sí nìyẹn ẹni tó yẹ kó máa rọ́bí kó máa bú nìyẹn ẹni tó yẹ wípé iṣẹ́ ọwọ́ ẹ̀ ló ti jẹ iṣẹ́ ọwọ́ ẹ̀ ló ti jẹ àwọn ààrẹ ló bíùdì ọ̀pọ̀lọpọ̀ àwọn tó kó jọ yìí ààrẹ ló bíùdì wọn so but eré ọmọdé ogún ọmọdé kò lè ṣeré gbogbo ọdún tẹ́lẹ̀ mi bá wà tó wà nínú ẹgbẹ́ pẹ̀lú ààrẹ tọ́ndẹ̀ rí wípé bóyá ìwé tí ààrẹ fi ṣe ẹgbẹ́ ìwé tàbí bẹ̀rẹ̀ ẹgbẹ́ ọwọ́ tàbí bẹ̀rẹ̀ ẹgbẹ́ nígbà kan ọ̀tọ̀ nígbà tá a tẹ̀lé wípé bá ṣe ń kọ́ntì bá ṣe ń lọ yìí tá a bá kọ́ntínú bẹ́ẹ̀ orúkọ ẹgbẹ́ òní dá ààrẹ ni pé a ní láti redeem image ẹgbẹ́ a láti redeem image ẹgbẹ́ àti ibi tí a ti ń ṣe àwọn àtúnṣe láti sanitize ẹgbẹ́ ẹlòmíì wà tó yẹ pé sanitation yẹn kò bá lára mu ó lọ ẹlòmíì wà nínú àwọn tó kó jọ ń sìn tó jẹ́ wípé ìwà wọn ò bá ti ẹgbẹ́ yìí mu lẹ́yìn àfi lé wọn kúrò nínú ẹgbẹ́ ìwà wọn ò bá ti ẹgbẹ́ ìmúra fi lé wọn kúrò nínú ẹgbẹ́ pátápátá tẹ̀lé wọn kúrò nínú ẹgbẹ́ tó bá níbi tí àyè ti máa gbà wọn tó ti máa fẹ́ lá wọn máa lọ bẹ ìyàwó tí ọkọ bá kọ̀ sílẹ̀ tó ti kọ̀ sílẹ̀ tó wà tó dà tó kọ̀ sílẹ̀ tó bá rí ọkùnrin míì níta tọkùnrin míì bá rí níta ó máa dàbí sisi ní ojú ẹ̀ ní ẹ̀jẹ̀ kan jọ gbé fún ọdún méjì fún ọdún mẹ́ta ẹ̀ máa rí nǹkan tó máa gbẹ̀yìn so tó bá sọ pé o dẹ́gbẹ̀lẹ̀ kí ni ìlú ẹ̀pẹ́ kí ló fẹ́ fi tẹ́tì wa kò sí nǹkan tó fẹ́ fi jẹ́ tẹ́tì fún wa lọ dáadáa kó lọ wo structure ó dẹ̀ lè rí ọmọ rẹ ẹni tó mọ nǹkan tó ń ṣe nínú ẹgbẹ́ yìí ẹni tó ti pẹ́ nínú ẹgbẹ́ yìí tí orí ẹ̀ pé nínú ẹgbẹ́ yìí tó jẹ́ ọmọ tẹni tó dìdí ní ọkàn láti ṣe struggle ó lè ní wọn confuse you cannot get there torí pé àwọn fúnra wọn mọ̀ Ìbà Gani Adams ọ̀gá tiwa olórí tiwa transformer ti tiwa ọlọ́run kejì ti tiwa Ìbà Gani Adams olóòótọ́ ni wọ́n òótọ́ tí wọ́n ní òun la fi tẹ̀lé wọn Ìbà Gani Adams kò kì í ṣe olójú kòkòrò Ìbà Gani Adams òun la fi tẹ̀lé wọn Ìbà Gani Adams kò mọ tara wọn nìkan òun la fi tẹ̀lé wọn Ìbà Gani Adams bọ́n ṣe ń fẹ́ bọ́n ṣe nífẹ̀ẹ́ ara wọn ni wọ́n nífẹ̀ẹ́ wọn ọmọlẹ́yìn wọn tó wà lẹ́yìn wọn òun la ṣe tẹ̀lé wọn tábàdé bẹ̀rẹ̀ pàdé òdẹ̀ Ìbà Gani Adams tó bá wà nínú pàdé wọ́n máa ní sense of belonging wọ́n á fẹ́ láyè láti sọ̀rọ̀ tó bá wà ní méjì ìwọ nìkan náà ló máa bẹ̀rẹ̀ pàdé ìwọ nìkan náà ló máa parí ẹ̀ à ń rìn àwọn àníkò bẹ̀rẹ̀ online ìwọ nìkan náà ló máa bẹ̀rẹ̀ ìwọ nìkan náà ló máa parí ẹ̀ ìwọ nìkan náà ló máa sọ̀rọ̀ ìwọ nìkan náà ló máa ṣe gbogbo ẹ̀ tí bá ò rí bẹ́ẹ̀ lọ bẹ̀rẹ̀ dáadáa structure wà institution ní OPC kò sí èèyàn tó wọ bẹ̀ tí ò ní rí ọgbọ́n kọ́ ó máa rí ọgbọ́n kọ́ ó máa rí òye mú ládàra Ìbà Gani Adams so o lè ever fi ara ẹ̀ máa wé Ìbà Gani Adams understatement ni so kò sí anybody kò jọra wọn rárá kò sí nǹkan tó fi jọra wọn so mo fi àsìkò sọ fún yín gbogbo ẹni tẹ́ sọ̀rọ̀ pé bóyá tó ní kọ́ dárò ẹ̀kọ́ sílẹ̀ àmọ́dá gbáko sílẹ̀ àmọ́dá òkò sílẹ̀ òun ló fà tí a fi tí àwọn ọmọ wa tí wọ́n fi jáde nǹkan táwọn ọmọ fi jáde ni wípé ẹgbẹ́ OPC mo sọ síwájú nínú program tí mo ṣe last mo sọ fún yín pé OPC ni àwa ń jẹ orúkọ Ìbà Gani Adams òun ni àwa ń jẹ Ìbà Gani Adams ọ̀gá titi wa ni àwa ò fi ṣeré a mọ iyì wọn a dẹ̀ mọ̀ wípé alákùnrin èèyàn ni wọ́n olórí tó fẹ́ràn ọmọlàkejì ẹ̀ olórí tó ń wá dáadáa fún ọmọlàkejì ẹ̀ olórí tó ń jẹ tó ń fún ọmọlàkejì ẹ̀ jẹ ni Ìbà Gani Adams fún alẹ́ dájẹ́ o Ìbà Gani Adams kọ́ wa bọ́n ṣe ń pẹja ni Ìbà Gani Adams kò fún alẹ́ dájẹ́ wọ́n kọ́ wa bí wọ́n ṣe ń pa ẹja ni wọ́n fi kálukú sí ìletò kọ̀ọ̀kan láti máa ṣoríire as a matter of fact lọ bèèrè dáadáa most àwọn tí wọ́n wà pẹ̀lú ẹ̀yẹ tí wọ́n sọ wípé àwọn wà pẹ̀lú ẹ̀ oríire tí wọ́n ṣe lọ́dọ̀ Ìbà Gani Adams òun ló sì wà lọ́wọ́ wọn dọ̀la èèyàn míì tó kọ́ nínú wọn tó bá sọ fún ẹ pé òun kọ́lé o ó lọ sí inú ilé ẹ̀ ilé tó báyìí ló ń kọ́ ilé tó kọ́ nígbà tó wà lọ́dọ̀ Ìbà Gani Adams òun ló sì gbé dọ̀la orí kan nínú wọn tó ṣe ọ́díò kan tó sọ̀rọ̀ kan pẹ̀lú Tẹ́ni Ológo tó fi ń sọ nínú voice note yẹn tí mi fẹ́ dárúkọ ẹni yẹn tó fi ń sọ̀rọ̀ nínú mo sọ yọ máa ti yé ẹ̀yìn ọ̀jọ̀gbọ́n tó fi ń sọ wípé òun ti ń kọ́ ilé kí Sunday tó kọ́lé kò sí lọ́mẹ̀ ó ti ń kọ́ ilé kí wọ́n Sunday tó kọ́lé ilé tó dẹ̀ kọ́ through Ìbà Gani Adams ààrẹ ló fún ilẹ̀ tó kọ́lé sí ààrẹ ló fún ní another land kéèké kó tà kó fi ṣe foundation ilé ọ̀dẹ̀ tó nípa táàrẹ tó kó lórí ilé yẹn ẹbí lọ́wọ́ ẹ̀ dáadáa kẹ́bìrì àwọn míì náà tó wà pẹ̀lú ẹ mọ́tò tí ààrẹ sì gbé fún wọn tí wọ́n sì ń lò òun ló wà lọ́wọ́ wọn títí dọ̀la go ask them ṣé irú ẹni bẹ́ẹ̀ yẹn ẹ̀yẹ wá jáde síta ẹ̀yẹ máa bà lórúkọ jẹ́ àwa máa wòye ibi tí mo wà wájú yìí mi ò lè ka orí tí mo ti rí látara Ìbà Gani Adams mi ò lè ka àwọn àǹfààní tí mo ti rí látara Ìbà Gani Adams so what are you now telling us so tó bá rò pé bóyá o lè wọnú ẹgbẹ́ yìí o lè wọnú ẹgbẹ́ yìí o lè sọ ká èèyàn tó torí ẹ̀ sórí rẹ̀ Sunday olówó lọ́wọ́ mọ́tò ní mọ́tò tí wọ́n fẹ́ tà tí wọ́n wá kó sínú ọgbà ẹ̀ wọ́n máa ṣe fídíò nínú ilé wà ní wọ̀lóní mélòó ló ń gbé jáde nínú ẹ̀ mélòó ló ń gbé jáde nínú àwọn mọ́tò wà nínú ọgbà ẹ̀ ibi tí ẹ̀yìn tí ẹ̀ ń tẹ̀lé torí yóò ti pé nìyẹn èyàn máa kó mọ́tò sínú máa kàjú àwọn tó wà lábúrò mọ́tò tó ń fẹ́ tà tó ń kó sínú ọgbà ẹ̀ mọ́tò tí wọ́n fẹ́ tà tó ń kó sínú ọgbà ẹ̀ a máa gbé a máa fi ṣe fídíò nínú ọgbà ẹ̀ a lò ní mọ́tò olówó lòun òun ti lówó ti pẹ́ òun ti nígbà ti pẹ́ òun ti láwọ̀ kan ti pẹ́ irọ́ burúkú lẹ́yìn bí kọ́ọ̀pù méjì tó máa ń gbé ilọ́ọ̀sì méjì tó máa ń gbé kiri àti àdàfi ìgbà tó ṣẹ̀ṣẹ̀ ra bọ́ọ̀sì kan fún ẹ lẹ́nu tó mẹ́ta tó ń gbé kiri ó nílé tó ń gbé jáde gbogbo àwọn tó wá ń gbogbo àwọn exotic cars tó páàkì sínú ọgbà ẹ̀ ó kì í lò ní Sunday ẹ̀yin tẹ́ǹtẹ̀lé òpònú ní ẹbẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ ilé tó kiri tó bá jẹ́ pòun lónìí so fake life ló ń lò àwa mọ̀ ẹ̀ bẹ́ẹ̀ lọ béèrè dáadáa àwọn tó bá mọ̀ mí dáadáa kó o béèrè oore Ọlọ́run tọ́lọ́ ti ṣe fẹ́mi tí mo bẹ̀ sọ̀rọ̀ àwọn tó kéré sí mi gan
oore Ọlọ́run tọ́lọ́run ti ṣe fún wọn láti ara Ìbà Gani Adams kò kí n ṣe kékeré. So fún díẹ̀ yìí àwọn tí wọ́n ti ṣoríire látara Ìbà wọ́n yapa rẹpẹtẹ tí wọ́n ti ṣoríire. Ọ̀gá kan ọmọọṣẹ́ 1 billion ní Ìbà Gani Adams tí wọ́n ti ṣe oríire, tí wọ́n ti lọ́lá, tí wọ́n ti di baálẹ̀, tí wọ́n ti di ọba, tí wọ́n ti di councillor, tí wọ́n ti di good business men and women wọ́n pọ̀ rẹpẹtẹ through Ìbà Gani Adams. Ìdí nìyẹn tó fi jẹ́ wípé àwa ò depend lórí anybody, Ìbà ò depend lórí anybody. Ẹgbẹ́ titi wa ẹgbẹ́ wa làwa ń ṣe, àwa ò ṣẹgbẹ́ ẹlẹ́gbẹ́. Ẹgbẹ́ wa la ṣe, ẹni tí a bá fẹ́ ṣe within our organization a máa pera wa ni, a máa jókòó, a fẹ́ ṣe nǹkan báyìí, a fẹ́ ṣe nǹkan báyìí, a fẹ́ ṣe nǹkan báyìí, ìwọ mú 1 naira wa, ìwọ mú 2 naira wa, olórí àwa fi tó pọ̀ wọn máa fi kún, ìyẹn la fi succeed. Ìyẹn ló fi jẹ́ pé kò sí èèyàn kankan tó lè takò wa, kò sí anybody tó lè gbé wa ṣubú. Tó bá ń gbọ́ dábọ̀ kò fọ́ OPC ló ń jẹ́ bẹ́ẹ̀, ẹni aláyé kílákílá tí ò tiẹ̀ dáyadáya OPC ló ń jẹ́ bẹ́ẹ̀, OPC ni. Ẹ̀wọ̀n rẹ̀ forí bá rí o, mo fẹ́ sọ fún ẹ Sunday lọ ro dáadáa, lọ wọnú history memory lane, kí ni ìwọ jẹ́? Ìwọ èèyàn lásán tó ló dá ìwẹ̀kùn sílẹ̀ tó wá ní ìwọ jẹ́ threat fún wa. President Olúṣẹ́gun Ọbásanjọ́ nígbà tó wà ní president Nàìjíríà, mo fi tọ̀tọ̀ dárúkọ wọn gbógun ti ẹgbẹ́ OPC, wọ́n gbógun ti Ìbà Gani Adams, ajẹ́rí wọn gbogbo ẹni mo fi sọ. Ṣùgbọ́n apá bàtà apàjọmọjọ wọn etí ẹ̀ ìwádìí ta ni president olórí ìlú tó jẹ́ president ìlú ọ̀tàkù Ìbà Gani Adams, wọ́n dákú OPC, wọ́n declare shoot aside on OPC ọ̀nà rẹ̀ 1999 ni mo sọ fún ẹ níbo ló wà nípa yẹn 1999 president Ọbásanjọ́ wọ́n declare shoot aside on OPC ọ̀hún instead kó lọ sílẹ̀ àtún wax stronger sí ni bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ lọ́dọ̀ dákú lọ bèrè Okiro commissioner of police Lagos State nígbà yẹn Okiro lọ bèrè ogun tó pé tí OPC ó gbógun tó OPC lójú méjèèjì pẹ̀lú gbógun tó OPC tó OPC tún pọ̀ sí OPC ń pọ̀ sí wọ́n ń pè ọlọ́pàá kan ní Òjó ní pàǹtí lọ́bẹ̀rẹ̀ dáadáa Òjó ní olóhẹ̀dì pàǹtí bó ṣe gbógun tí OPC tó ń arrest àwọn èèyàn wa tó ń ṣe oríṣiríṣi tó pẹ̀lú àwọn èèyàn wa bó ṣe ń arrest wọn tó pẹ̀lú nǹkan tó ń ṣe nígbà yẹn náà OPC ò torí ẹ̀ dínkù à ń pọ̀ sí ni táwa ní ìwọ lásán ìwọ ọmọ lásán ìwọ bicycle rìn yàrá lásán tó máa jẹ́ threat fún OPC tó máa jẹ́ threat fún Ìbà Gani Adams ìwọ tọ́jú olóṣèlú tó máa jẹ́ threat fún Ìbà Gani Adams tó máa jẹ́ threat fún OPC ìwọ smuggler tó máa jẹ́ threat fún OPC tani ẹ́ so lọ erase ẹ̀ ní máa jẹ àti gbogbo àwọn dèdèrè tẹjọ́ kúrò ayíkiri tí wọ́n ṣe program tí wọ́n sọ pé ìrọ̀ ẹkùn ló bí wọn nínú kí ló kọ́ wà pé ìrọ̀ ẹkùn àgbórí ẹkùn àbí fòrò ẹkùn àbí ìlọ ẹkùn kí ni tí wà pẹ̀lú gbogbo yẹn kí ló kàn business kí ni business OPC pẹ̀lú gbogbo yẹn kí wọ́n tún jẹ́ kí n sọ fún ẹ kí ìrọ̀ ẹkùn ẹ kó tún kó wọlẹ̀ bó ṣe wọ́n torí ló tábà fi tọ́mọ èrè ló máa wò kó wọlẹ̀ tán ìmí àtún jáde ẹlòmí àtún gbẹgbẹ́ mi jáde kọ́ máa gbẹgbẹ́ jáde láti ènì títí dọ̀la kò ní ẹni tí ń ṣe pẹ̀lú OPC máa dúró OPC máa pọ̀ sí ni ibi ìgbà tó máa ti wá ṣubú OPC lóPC máa pọ̀ sí àwọn aṣọ oríire sí ni àwọn ṣe dáadáa sí ni lọ́bẹ̀rẹ̀ dáadáa àwọn ṣe dáadáa sí ni program ti wà òdúró a lè depend lórí anybody à ń ṣe gbẹ́ wa pẹ̀lú ìlàgùn wa òun la fi ṣe ní ọlá ibi kọ̀ọ̀kan àyè kọ̀ọ̀kan tí Ìbà Gani Adams ti fi ọ̀pọ̀lọpọ̀ wá sí tá a ti ń jẹ tá a ti mu tá a ti ń rí bá ti ṣe tá a ti ń rọrùn bíbà tólótóló ta bá ń rí inú nǹkan tá à ń rí òun la fi ń contribute sínú ẹgbẹ́ yìí tá a bá lè ti contribute tẹ̀ tán ibi tá a bá bá dé àlọ́gbé bá ọ̀gá wa ibà o nǹkan tá a fẹ́ ṣe yìí o nǹkan báyìí ló wà lọ́wọ́ wa o ibà yìí la bá dé o àdá dẹ̀ mú lápò ara wọn á dẹ̀ fi kún lọ́dẹ ẹgbẹ́ ta dálẹ̀ nínú òyìnbó lọ́bẹ̀rẹ̀ àwọn tó wà ní ojú òpó ní mo wà ìdúgbò ayé gbọ́ mi àwọn ẹgbẹ́ ta dá ẹgbẹ́ OPU lọ́bẹ̀rẹ̀ dáadáa gbogbo àwọn ẹgbẹ́ OPU ta ní ẹni tí a bá fẹ́ ṣe ibùdó ìdè diaspora àmúra ń bẹ̀ ni owó tó bá ti dá wọn dá owó ààrẹ máa fowó kun ni ààrẹ máa dá owó tí wọn olóńgbọ̀jù nínú owó tó máa fi kun kí ló ń sọ kí ló fi ṣe rédíò méjò yìí Ìbà Gani Adams máa ní tó bá sọ̀rọ̀ owó àlàyé lówó owó tí ò lè tán ó ń bẹ lọ́wọ́ Ìbà Gani Adams gbàgbé ẹni tó máa ń wá ìṣubú Ìbà Gani Adams ó máa ṣubú ní ọ̀pọ̀lọpọ̀ ti ṣubú tó bá sọ̀rọ̀ nípa intelligent orí bàbá pé tó bá sọ̀rọ̀ nípa experience ó wà ńbẹ̀ tó bá sọ̀rọ̀ nípa pé kéèyàn kọ́pẹ̀yàn ní ọmọkùnrin tó bá sọ̀rọ̀ nípa kọ́pẹ̀yàn ní ọmọkùnrin nílẹ̀ Yorùbá tó bá sọ pé ọmọkùnrin rèé o tó pé ní ọmọkùnrin ewé ni egbò ni àdúrà ní gbogbo nǹkan tí wọ́n fi jagun gbogbo ẹ̀ ló wà lọ́wọ́ Ìbà Gani Adams ọkùnrin wà wọ́wọ́ ni ọkùnrin tó ń fight military civilian tó fight military tó borí military Ìbà Gani Adams tó ń jẹ́ bẹ́ẹ̀ olórí ẹgbẹ́ tí ìjọba àpapọ̀ dojú ìjà kọ tó lẹ̀ borí wọn Ìbà Gani Adams tó ń jẹ́ bẹ́ẹ̀ olórí ẹgbẹ́ tí àwọn jàǹdùkú àwọn olè àwọn agbódegbà tó wà nínú ọlọ́pàá tí wọ́n dojú ìjà kọ Ìbà Gani Adams ti borí wọn ta ló nítàn ajagunṣẹ́gun Ìbà Gani Adams àpáta ni ẹnikẹ́ni tó bá fi orí lù báyìí wọ́n fọ́ dànù èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ àyànmọ́ ni látọ̀run lọ wádìí dáadáa àyànmọ́ gidi látọ̀run wọ́n lè tó ṣiṣẹ́ kù Ìbà ló ń jẹ́ bẹ́ẹ̀ kẹ́ẹ̀kógún kẹ́ẹ̀gbégbá kẹ́ẹ̀gbé 1000 kẹ́ẹ̀gbé mílíọ̀n
kẹ́ máa ṣe gbogbo ilé ìtẹ́ ṣe kò jọ wá lójú. President Buhari ó gbógun ti bá Gani Adams nígbà tó gbógun ti bá pẹ̀lú gbogbo 8 years tó lò kò fi bá Gani Adams ṣe rẹ́rìn kò bá wọn rẹ́rìn ó gbógun ti wọn ni bó ṣe gbógun ti wọn tó ààrẹ rẹ́yìn ẹ̀ nígbà Gani Adams rẹ́yìn ẹ̀ kọ́lọ́n kò foríjì àfihàn à ń sọ fún ẹnìkan tí wọn náà mọ̀ ni káwá sọ pé ìwọ lásán ìwọ bicycle ìbíara ló máa jẹ́ threat fún ìbá Gani Adams so ààrẹ orí ti yín ro ẹ máa ṣe ti yín ká máa ṣe ti wa ṣùgbọ́n tẹ́ ẹ bá kọ̀tínú àti máa ta sí wa àbò kọ̀tínú àti máa sọ fún àwọn bloggers ẹgbẹ́ kí wọ́n máa bú ibà kí wọ́n máa borúkọ bá jẹ́ ẹgbẹ́ nǹkan ṣe wọ́n gbé bí àlè ibà lọ́wọ́ láti ọdún 1998 ni mo ti wà lẹ́yìn ìbá Gani Adams tí mo ti mọ̀ lọ bèrè lọ́wọ́ àwọn tí wọ́n tẹ̀lé tí wọ́n wà pẹ̀lú ẹ̀sìn tí wọ́n ti gbẹ́nu ẹgbẹ́ wa 1998 ni mo ti mọ̀ ìbá Gani Adams tí mo ti wà lábẹ́ wọn tí wọ́n ti ń train mi láti 1998 tí mo ti mọ̀ wọn mi ò rí ibà òun ọtí rí tẹ bá máa rí ọtí lọ́wọ́ ibà gáàsì ṣìnà bóyá wọ́n fi ṣàdúrà níbì kan àbọ̀ ṣe àwọn aṣètùtù kan àbáṣe kankan tí wọ́n sọ fún wọn pé kán tèsì ẹ̀ tó bá dẹ̀ máa gbà wọ́n kàn máa zip ẹ̀ wọn ò mú ṣìnàpù gáàsì ṣìnàpù tó fi máa bu ṣìnàpù tó fi ń dé orí ṣìnàpù yẹn kọ́pà ṣìnàpù yẹn wọn ò mú lè dàjì látọ̀ tó ti mo ti mọ̀ ẹ̀yin wá múra ẹ wá gbé bíà ẹ gbélé wọn lọ́wọ́ ẹ ṣe photoshop bíà ẹ wá gbélé ba lọ́wọ́ ẹ nípa ìbá ọlọ́tí kò sí nǹkan tẹ́tí sọ nípa ìbá oríṣiríṣi nǹkan lẹ̀ sọ nípa wọn bẹ́ẹ̀ ṣe sọ tó bàbá tó ń peléke sí ni bàbá tó ń peléke sí ni bàbá tó ń gòkè sí ni bàbá tó ń ṣoríire sí ni so ìyẹn ó jẹ́ ti ẹ̀yìn ti Sunday àti àtàwọn bloggers ẹ̀ arákùnrin kan tí a mọ̀ sí Adéníyì Israel ní orúkọ ẹ̀ tí Dára tó wà ní Germany tó sọ ní bàbá Èkìtì Adéníyì Israel lórúkọ ẹ̀ Dára ló sọ ní bàbá Èkìtì yẹn ló wá padà wá ń jẹ́ tó bo orúkọ ẹ̀ mọ́lẹ̀ mo rí tó ṣe fídíò kan tó ń sọ̀rọ̀ nípa ibà Gani Adams tó tún sọ̀rọ̀ nípa fídíò tí mo ṣe tó ń sọ pé bàbá tèmi gbé wúrẹ́ mo fẹ́ sọ fún ẹ lóòótọ́ ó ṣe research ẹ̀ wọ́n sọ fún ẹ pé ọmọdé òun ni mí yes ọmọdé òun ni mí I am from ọmọdé òun bàbá mi Alhaji Àsìkòláyé bàbá lábẹ́rẹ́ wọ́n pè wọ́n bàbá lábẹ́rẹ́ ọ̀ 12 tó bá dé lọ́dẹ òun kò sọ fún béèrè bàbá 12 yẹn ní ìtumọ̀ máa sọ fún ẹ lẹ́nu kò ló ń béèrè bàbá so tó bá débẹ̀ tó bá dé ọdún gbogbo béèrè bàbá lábẹ́rẹ́ tàbí kò béèrè bàbá 12 àbí bàbá Alhaji Àsìkòláyé kò béèrè òpè méjì. My father was a medical doctor when he was on it. Ó dẹ̀ tún ṣe traditional doctor. Òpè ní tó bá ti ṣe medical doctor ní ayé àtijọ́ wọ́n máa lo ìbílẹ̀ pẹ̀lú ẹ̀ torí àwọn tí wọ́n máa wá ìṣubú iṣẹ́ wọn tí wọ́n lè fẹ́ kí iṣẹ́ wọn kó lọ síwájú. So my father was a medical doctor. Bàbá lábẹ́rẹ́ ni wọ́n pè wọ́n ẹni tó ń gún abẹ́rẹ́ onídàájú mi ní ọjọ́ mi. So wọ́n save soul ni bàbá tèmi save soul ni ìtàn bàbá ẹ̀ wá gbólé ni bàbá tèmi save soul ni wọ́n gbẹ̀bí ẹ̀yìn wọn tó bá ní àwọn tára wọn ìyá wọn tọ́jú wọn wọ́n ti save so many souls lọ bèèrè dáadáa tó bá dọ́dẹ wọn 12 tí wọ́n pè wọ́n láti ní ti kó bàbá ẹ̀ àmọ́ màá sọ fún ẹ lẹ́nìí your father was a beggar ikú mọ́tò ló dẹ̀ pa ó dáná mọ́tò lẹ́nu gbogbo ẹ̀ lámọ̀ bàbá tèmi dọ́tọ̀ ni tó fi ń wéra wọn ó jìnnà síra wọn dáàdì mi nínú ìlú wa àwọn olówó tó wà nílùú wa nígbà yẹn wọ́n fọ́ọ̀mù wọn jẹ́ 12 wọ́n pè wọ́n ní 12 members wọ́n pè wọ́n club wọn dá club yẹn sílẹ̀ wọ́n pè ní 12 members yẹn máa kà fún ẹ̀ gbogbo Chief Omilani wọ́n wà nínú wọn Chief Adeniji wọ́n wà nínú wọn Alhaji Ọ̀gbẹ́jì Chief Ọ̀gbẹ́jì wọ́n wà nínú wọn bàbá tèmi Chief Àsìkòláyé wọ́n wà nínú wọn Chief Olúwọlé wọ́n wà nínú wọn Àbáọdẹ́wọlé wọ́n wà nínú wọn and so many others ẹ lọ bèrè dáadáa tẹ́ bá dé ọdẹ wọn kòkó làwọn kan tà Chief Omilani Isinto shipping àwọn ti jẹ chairman PDP ní South West State Chief Omilani lọ bèrè tó bá dọdẹ wọn dáàdì mi lọ sí Mẹ́kà nígbà tí wọ́n lọ sí Mẹ́kà ní 1976 ni wọ́n lọ sí Mẹ́kà gbogbo àwọn tó máa jẹ́ Muslim tó wà nínú 12 members yẹn ni wọ́n lọ sí Mẹ́kà lọ́dún yẹn lọ àwọn Alhaji Ọ̀gbẹ́jì àkókò wọn lọ sí Mẹ́kà nígbà tó máa fi dé gbogbo àwọn tó máa ra mọ́tò Peugeot 504 tuntun wọ́n wá rà á sílẹ̀ kó máa fi ṣe àbọ̀dé Mẹ́kà nígbà tí wọ́n lọ tí wọ́n dé wọ́n wá ra mọ́tò yẹn náà wá gba nọ́mbà sí nọ́mbà tó ń gba àwọn kan gba 10 Alhaji Ọ̀gbẹ́jì gba 10 Alhaji Adéníjì gba 11 dáàdì mi gba 12 sí nọ́mbà mọ́tò wọn òní wọ́n fi pe dáàdì mi 12 dọ́là lọ́bìnrin lọ́dẹ wọn máa sọ fún mi my father was fucking rich àwa Bọ́láńlé ni àwa ṣiṣẹ́ kù
kó lọ bèrè dáadáa nílé lọ bèrè dáadáa tó bá ti lọ́mọdé òun kó bèrè dáadáa bàbá ti ní nìyẹn mo sọ fún ọmọdé òun ní alájì 12 alájì àsìkò láyé bàbá alábẹ́rẹ́ bàbá mi nìyẹn ọ́fíìsì dáàdì ni tí wọ́n ti dá sílẹ̀ tí wọ́n ti ń ta tí wọ́n ti jẹ́ bí ọ́fíìsì wọn tó ti máa ń dáwọn èèyàn lóhùn tó ti ń fáwọn èèyàn lábẹ́rẹ́ tí wọ́n ti ń ta oògùn tó ti ń ta gbogbo ẹ̀ ó wà lẹ́gbẹ̀ẹ́ police station tó wà ní ìlọrin òun lọ́bẹ̀rẹ̀ wọ́n máa sọ fún ẹ ẹgbẹ́ police station gangan nílé adájọ́ lọ́dẹ̀ òun ni lọ́bẹ̀rẹ̀ wọ́n sọ fún ẹ so gbogbo tí wọ́n sọ yẹn kò kan wá arabu tẹ́ arabu yẹn kò kan mi bàbá mi òun gba olúkọ bàbá mi jẹ́ problem ti nìyẹn ìyẹn kò kan wá kò move mi àtọ but ọ̀dẹ́ ní Israel tó sọ pé ní bàbá Èkìtì bàbá yẹn àmọ́ bàbá yẹn tọrọ bára kìdí títì ni ó fẹ́ sọdá títì sínú ọbọlẹ̀ onímọ́tò gbá ló pa ìwọ fún alára ẹ̀ ò wáyé rè ọ̀dẹ́ ní Israel ló gbẹ̀rẹ̀ bàbá Èkìtì ó wáyé rè ayé ẹ̀ ti jóná ayé ẹ̀ ti bàjẹ́ ó rí nǹkan rẹ̀ ṣe láyé ẹ̀ rí Yorùbá ní ṣàkóso ẹ̀dẹ̀ yan ta ló mọ̀ ẹ́ tẹ́lọ̀ ló kọ́ láti lẹ̀ tẹ́lọ̀ ló pera ẹ̀ nígbà tó wọ Yorùbá ní ṣan láti bẹ̀ lọ ó sọ̀rọ̀ ẹ̀ di pásítọ̀ òní Christian ni ẹ́ òun pray lẹ́yìn ìgbà yẹn ọmọ bó ṣe lọ àwọn èèyàn ní jìbìtì ni ṣé o kọ́lé kó tó wọ Yorùbá nation ni owó Yorùbá nation ló fi kọ́lé ọdẹ ní Israel bàbá Èkìtì ṣé ìlànà ló jẹ́ bàbá Èkìtì ó lọ gbọ́ láìpẹ́ ó lọ gbọ́ orin kọ̀ọ̀ní tí ayé àtijọ́ ni ó gbọ́ tí kọ̀ọ̀ní ní 80s ni orí mi wọ́n ṣe mí ní bàbá Èkó láyé ọmọ àwọn tó máa ń kẹ́ bàbá Èkìtì àwọn tó bá wà nílùú kan tí wọ́n yé tí wọ́n pa náà máa ń forúkọ lóyún ń pè wọ́n so bàbá Èkìtì tó jẹ́ náà ló jẹ́ olóbi bo orúkọ ọdẹ ní Israel tí wọ́n sọ ẹ́ nígbà tí wọ́n bí ẹ olóbi bò mọ́lẹ̀ tó ń jẹ́ gbogbo gbèsè ayé ẹ̀dẹ̀ owó kọ́lé owó ní kankan owó Yorùbá nation ló fi kọ́lé ó gbowó ẹyin wá ṣépè tó bá gbowó ẹyin tó ní ìwọ mo kàn rẹ́ni nígbà tó ṣe fídíò tó sọ pé ẹ̀yin ọ̀rẹ́ ìjọba ẹ̀yin kinní kan ṣe bí wọ́n ló sọ wípé o ní ẹyin nínú Yorùbá nation wípé ẹyin o wọ́n máa dá owó fún ẹ ẹyin o ẹ máa fi bá gbogbo ilẹ̀ Yorùbá jẹ́ òun lè máa fi bá Yorùbá nation bí tẹ́ bá ti sọ́ sí ibẹ̀ máa blow tó ń dá owó ẹyin fún ẹ ṣé wọ́n dá fún ẹ tíṣẹ̀tì tí wọ́n ṣe láti ìlú òyìnbó tí wọ́n kó fún ẹ pé kẹ́ máa há fún àwọn èèyàn ṣe ló ń ta àbí iye dára náà sọ ṣé dára tẹ́tọ́ ti Yorùbá nation kò sọ ṣé kò sọ nígbà ìjà wo àtàwọn ayélujára àti gbogbo àwọn tó kù tẹjọ jà ṣé dára ò sọ ni ó sọ náà ṣe bá àwọn náà ń da àwọn náà kó fún ẹ ó dẹ̀ máa tọrọ owó kiri bó dẹ̀ ṣe wáyé kò ní ṣẹ́kù lábọ̀ tó bá ti jí láàárọ̀ báyìí ilé mẹkáníkì ló máa lọ jókòó sí tó bá jókòó sí ilé mẹkáníkì yẹn á máa lọ jó ní ra ẹjọ́ ló máa lò mẹ́ tá máa ṣe mẹ́ sọ ṣẹ́ ẹ kí ni ṣe ọwọ́ ẹ èèyàn mẹ́rin ló ń ránṣọ ta ló ránṣọ fún ọjọ́ olùsìn ránṣọ fún ìyànbẹ̀ jìbìtì Yorùbá nation ló ń ṣe kiri ó débì kan kó sọ̀rọ̀ kó tọrọ owó títí ní Yorùbá nation kò sí ẹni tí ò ní àkáǹtì lọ́wọ́ nínú àwọn èèyàn tó jẹ́ tí wọ́n jẹ́ èèyàn pàtàkì nínú Yorùbá nation tí wọ́n wà nínú ìbò gbogbo wọn láàkáǹtì lọ́wọ́ tí wọ́n sẹ́ǹdì owó sí ẹ òun tọrọ owó kiri owó náà ló fi kọ́lé owó Yorùbá nation ló fi ra mọ́tò ló fi ra Sienna tó ń lò Sienna red tó ń lò owó Yorùbá nation ló fi ra ní inú ẹ̀nà ló máa jókòó sóto máa ṣe fídíò bó dẹ̀ ṣe wà yẹn ìṣòro ń bẹ ní ààrẹ ẹni tẹ́ bá wà ọdẹ ní Israel ẹ lọ wò dáadáa ó wà diabetic ìlàgùn ní sáà gbajúmọ̀ tó handkerchief ní gbajúmọ̀ máa ń lò tó wẹ̀ ní ọdẹ ní Israel máa ń lò gbèsè ayé tó bá ṣe fídíò kan tó fẹ́ ṣe fídíò láàrin 30 minutes ẹ bá wò ó lè change tó wẹ̀ lè márùn bó ṣe fi nu wáyé bẹ́ẹ̀ ló máa ní báyìí bẹ́ẹ̀ ni ó dẹ̀ ní púrọ̀púrọ̀ kòkòrò ń jẹ́ ní arábí wèrè tẹ bá wò ó bá ti ń sọ̀rọ̀ báyìí kó lè sọ̀rọ̀ kó má fọwọ́ ọ̀ra bó ṣe ń fọwọ́ ọ̀tún họ òsì ló máa fi tòsí báyìí ló máa họ ọ̀tún ó wáyé eré aláìsàn ni ẹ ó gbádùn bẹ́ẹ̀ ló máa sọ̀rọ̀ báyìí itọ́ a máa jáde ní gbogbo ẹnu ẹ̀ báyìí ẹnu ẹ̀ máa ń rú mi ṣé wọ ẹ lọ fẹ́ sọ̀rọ̀ tó fẹ́ jọ wá lójú èmi ò fẹ́ dẹ́ lóhùn tẹ́lẹ̀ mo kàn fẹ́ put record straight ni kó o sọ̀rọ̀ mí lẹ́yìn eléyìí tí mo ṣe yìí mi ò ní dẹ́ lóhùn tó kéré sí ó kéré sí nọ́mbà mi ọmọ ìkéde ni ẹ mo jù ẹ lọ lọ́jọ́ orí mo jù ẹ lọ nínú ipò gbogbo nǹkan tọ́lọ́ ní kí n fi máa jẹ̀dá lọ mo fi jù ẹ lọ ọ̀dẹ́ ní Israel mi kì í ṣe ẹgbẹ́ orí ẹ̀ mi kì í ṣe ẹgbẹ́ nínú ọlá mi kì í ṣe ẹgbẹ́ nínú òye mi kì í ṣe ẹgbẹ́ nínú ìmọ̀ mi kì í ṣe ẹgbẹ́ nínú owó mo ní dúkìá jù ẹ lọ gbogbo nǹkan ni mo ní jù ẹ lọ ìwọ ló wá jáde sáà lọ ń ṣe ọmọ yamayama so èmi ò bẹ lọ́rọ̀ ọ̀gá ẹ̀ Sunday òun ni mo bá lọ́rọ̀ ọmọ ọ̀sán ló ń gbogbo bá ìyá ẹ̀ òun ló rán yín níṣẹ́ òun ni ma fèsì òun lè ní àtẹ́jọ́ lọ́rọ̀ ṣùgbọ́n tó bá sọ̀rọ̀ bẹ́yẹn tí mi ò bá sọ kankan sí lé lórí kò ní dáa òun ni mo ṣe wá sọ díẹ̀ tí mo sọ yẹn tó láti mọ̀ ẹ́ tipẹ́tipẹ́ fún ní jìbìtì ni ẹ́ kò sẹ́ni tí ò dá ẹ mọ̀ kò sí ẹni tí ò mọ̀ ẹ́ nínú Yorùbá nation wọ́n dẹ́ ẹ mọ̀ dáadáa kò sí ibi tí wọ́n ti mọ̀ ẹ́ kó ní jìbìtì ni ẹ́ ìrìn kiri ló dẹ̀ rìn kiri òun níṣẹ́ òun lábọ̀ òṣì ló ń bá ká so kò sí problem kò sí nǹkan tó fẹ́ tí ó fẹ́ fi máa tó fẹ́ sọ tó fẹ́ jọ wá lójú ẹ ti ń ṣe fídíò láti gbèsè ayé ẹ ààrẹ ló jẹ Yorùbá nation ló jẹ tó bá fẹ́ sọ̀rọ̀ ààrẹ ló máa bú tó o bá bú ààrẹ kó sọ̀rọ̀ ààrẹ ní orí platform ẹ olùrẹ́ ni wù ẹ ìgbà tó ti rí pé tó bá ti bú ààrẹ àwọn èèyàn máa wù ẹ òun ló sọra ẹ òun ló sọ ààrẹ di blogger òun ló sọ di blogger ó wá ń sọ látọjọ́ yìí òun bú ibà láti 2000
and 21 tí Sunday tí lóun bẹ̀rẹ̀ ìjàngbara ló ti bọ́ sáà tó bẹ̀rẹ̀ sí bú Ìbà Gani Adams. Mẹ́mbà wa ẹyọ kan péré ní Èkìtì ó wá ṣe fídíò fún ẹ níbi 3 or 4 days ago ó wá jáde ó wá sunkún ó wá pariwo IG o Mao o CP o Sunday o nígbà tó dáràn tó kọjá àyè lọ́jọ́ kìíní àná tó parọ́ irọ́ ti pọ̀jù lọ́dọ̀ tó parọ́ mọ́ Dr. Oríire nígbà tó wá sínú ilé Sunday Igboho tí àwọn DSS wá síbẹ̀ tí wọ́n pa Àdògán àti Fatai tí wọ́n pa síbẹ̀ ṣebí lọ́lọ́ pa tó sọ pé Dr. Oríire oní bí àwọn DSS ṣe ń bọ̀ oní ọ̀dọ̀ Dr. Oríire ni wọ́n gbà lọ oní mọ́túwárì ẹ̀ oní ibẹ̀ oní wọ́n ti ẹ̀ bá mu àwọn Àdògán èbó parọ́ mọ́ Dr. Oríire kí yẹn tó gbé ẹ nígbà yẹn kó tó di bó lọ jù ẹ sẹ́wọ̀n Sunday ẹ tó pariwo sì tó lè gbà yẹn nígbà yẹn àwọn kan náà má gbà yẹn àmọ́ àwọn tó gbà yẹn obìnrin kan ọkùnrin kan tí mi fẹ́ dárúkọ àwọn nọ́mbà yẹn tó lọ bá tó sunkún sí lọ́rùn tó ní ẹni pọ̀jù tó bá ti gbé ẹ òun ló máa fara mọ́ ṣe báwọn nọ́mbà yẹn Sunday ọmọ àlegbà yẹn nígbà yẹn o ti ń parọ́ ti pẹ́ but ààrẹ ò lè máa sú ẹni ààrẹ ò lè sú ẹ ààrẹ láwọn ò lè máa sú subject àwọn torí bí ààrẹ kankan fún ilẹ̀ Yorùbá ní àwọn jẹ so táwọn èèyàn bá ń bú àwọn kan máa bú àwọn tí wọn bá bá àwọn dáná fẹ́ bú ẹ̀bùn wọn fi lówó ni wọ́n ní àlùbáríkà tí bàbá àwọn fi sáwọn lára àti ìyá àwọn ó lẹ́ ń tààbù nú ẹ̀ lẹ́sẹ̀ wò pé tẹ́ bá ti bú àwọn ńkọ́ lẹ owó máa wọlé because ọ̀pọ̀lọpọ̀ yìí ti monetize page ẹ̀ so láti fi rówó so pé ẹ̀ ń jẹ nínú ọlá àwọn ni ẹ̀ ń jẹ nínú orúkọ àwọn ni ó ní but Dr. Oríire ò rí bẹ́ẹ̀ Dr. Oríire ló fẹ́ bá àwọn lórúkọ jẹ́ ó take matter yẹn up nígbà tó take matter yẹn up wọn nǹkan tó ju ẹ̀rí nígbà yẹn kó tó di kó bẹ̀rẹ̀ sí bẹ̀bẹ̀ táwọn èèyàn fi bẹ́ẹ̀ yanjú ọ̀rọ̀ ẹ̀ so ìwọ yẹn náà ló máa pa irọ́ náà tó ti mọ́ ẹ lára láti bà yẹn irọ́ tó mọ́ láti bà yẹn òun náà ló ti mọ́ ẹ láti títì tó máa parọ́ máwọn èèyàn káàkiri tó máa ráwọn èèyàn tó wà máa bọ́ sórí social media tó wà kó máa sọ̀rọ̀ sí àwọn èèyàn ní àwọn nǹkan tí ò ṣẹlẹ̀ wọ́n máa sọ kò sí lọ́tọ̀ tí pa wọn ibà ó tún sọ ní fídíò yẹn ó ní ibà àti bàbá kìlógbé bàbá yìí tí bàbá yìí tí ń jẹ́ bàbá tó ṣẹ̀kú lẹ́nu mẹ́ta ó ní wọn dáhùn àti ibà ọ̀nà lọ́ba 50 million lọ́wọ́ ẹnìkan ìsọkúsọ yìí ti pọ̀ jù irọ́ ló ń pa irọ́ ti ba yé ẹ jẹ́ mú proof wa o lè rí mú proof kankan mú sílẹ̀ irọ́ ló ń pa kiri so wá ti mọ̀ ẹ́ gbogbo ọ̀rọ̀ ti tiẹ̀ eléyìí tí mo kọ sọ ni mi ò ní kankan bẹ́ẹ̀ sọ mọ́ nítorí báwo ẹ̀ kó máa sọ no problem kó máa sọ lọ kó máa sọ fún ẹ kiri kò ní kankan tó ṣe fún àwa nǹkan tí máa fèsì Sunday ọ̀gá ẹ̀kúnrẹ́ ẹ̀ níṣẹ́ Sunday olè àdúrọ́kù tó jẹ́ kí gbogbo ìgbésí ayé ẹ̀ irọ́ ni gbogbo láìfọ ẹ̀ pátápátá irọ́ ni tí ló bá lanu tó bá sọ̀rọ̀ báyìí irọ́ ni nǹkan tí ò lè ṣe tí Sunday ò lè ṣe ní ọ̀la ó máa sọ fún ẹ wípé òun máa ṣe in 10 years coming kò lágbára ẹ̀ ẹni tí ò lè ṣe mọ̀ ó ti wáyé Sunday bò tán bá pa ẹ̀fọn ní ẹ̀gbẹ́ ìtọ́kàn ṣe pa àtọ́pọ̀ ẹ̀fọn lábẹ́ ọmọ adákùn ni ó máa túbúrú rẹ̀ ọmọ adákùn ni agbá òfìfo ní bó ṣe wà yẹn but problem ti yín nìyẹn ẹ̀yin tó parọ́ fún ẹ̀jẹ̀ kó máa parọ́ fún yín ẹ̀jẹ̀ kó máa tàn yín kẹjọ máa tàn ra yín bẹ́ẹ̀ ni arọ kése kan lọ́wọ́ pé ní Gani arọ ọmọ Ṣàgámù ọmọ olè ìyẹn náà ó ní jìbìtì tó lù tó fi lọ sílùú òyìnbó nìyẹn bọ́ síta ló ń sọ̀rọ̀ lóṣìṣẹ́ àṣírí ibà tó bá mọ̀ àti wọ Gani àti wọ ọ̀dẹ́ni Israel tọ́pì bá bẹ́kìtì àti gbogbo ẹ̀yìn bloggers tó kù àti wọ tọ́lá 13 million fún tọ́pì kó wà àti ọmọ ẹ lọ sí Canada tó jẹ́ pé gbogbo ṣó yìí balẹ̀ máa ń ṣe gbogbo ẹ̀ lámù àṣírí ibà tẹ́ bá mọ̀ tẹ́ bá ti sọ́ọ̀bù ló máa pa yín àṣírí ààrẹ tẹ́ bá ti mọ̀ tẹ́ bá gbogbo ẹ̀ náà ṣírí wọn kan lọ́wọ́ tẹ́ fẹ́ sọ tẹ́ bá ti sọ ẹ̀ ní kíje ṣé bá máa yín jalè ní àbí kílẹ̀ sọ ẹ bá máa yín tọrọ owó ni ta ni bá béèrè owó lọ́wọ́ ẹ̀ rí àwọn tó jọ ń ṣẹgbẹ́ àtẹgbẹ́ OPC afẹ́ tó máa gbà lọ́wọ́ wọn bọ́ọ̀lù ṣe jẹ́ wa tó àtúngbà lọ́wọ́ ẹ̀ bá ní ọmọ yẹ ọmọ tí Ìbà Gani Adams kó lọ sí òyìnbó ni ọmọ yẹ àwa tí Ìbà Gani Adams mú dání pé tó máa fẹ́ travel tó máa mú wa dání kọjá ẹ tẹ̀lé mi ẹ ká lọ sí òyìnbó ẹ ká lọ kẹ́yìn náà kẹ́ wá lọ explore tó máa mú wa lọ tó máa ra tíkẹ́ẹ̀tì wa tó máa gbòtẹ́lì fún wa tó máa ra oúnjẹ fún wa tá a máa jẹ tá a máa mú tá a máa padà wá sí ilé ó mọ ní ṣé àwa yẹn lè wá rò pé ẹnìkan lè máa fi ọ̀rọ̀ kan máa fi máa yí ní ọkọ̀ padà ta ló máa rí ibi tó rọrùn tó máa lónírọ́ oníjìbìtì ló fẹ́ tẹ̀lé ta ló máa lólòótọ́ tó máa lóníwà yìí ó ló fẹ́ tẹ̀lé kò sí àfẹntórí ẹ̀ bá ti gbẹ̀bọ̀dẹ̀ ọlọ́ọ̀dẹ́ màlùkù jẹ́ gbogbo gbàgbọ́dẹ̀ orí tèmi ò ní gbàgbọ́dẹ̀ o ẹlẹ́dàá mi ò ní gbàgbọ́dẹ̀ orí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi ọmọ Yorùbá àtàtà nílé lóko lódò tẹ́jọ́ ọmọ ọkọ àtẹ̀yọ́ ọmọ ẹgbẹ́ OPC Ìbà Gani Adams orí yóò ní gbàgbọ́dẹ̀ o ẹ̀yin ọmọ ẹgbẹ́ òtítọ́ ẹ̀yin ọmọ ẹgbẹ́ òdodo ẹ̀yin ọmọ ẹgbẹ́ alálùbáríkà orí yóò ní gbàgbọ́dẹ̀ ẹ̀dá yóò dẹ̀ ní gbàgbọ́dẹ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run àjọmọdélẹ̀ lè rí ẹ ṣe. máa ṣe rere láyé mi máa ṣe rere máa ṣe rere láyé mi máa ṣe rere n ò ní ṣèkà láyé n ò ní ṣèkà lọ́run kò tẹ̀sáyè lọ́run ni n ò ní ṣèbàjẹ́ ọmọ ńlá kejì máa ṣe rere láyé mi máa ṣe rere. mo ní bí OPC Gani bá ń gbógun ẹ ṣáà máa wùwá rí o bí OPC Gani bá ń gbógun ẹ̀yin ẹ ṣáà máa wùwá rí
àbábàbọ̀ bó oníṣẹ́ ọwọ́ ẹ̀ ó ti dá mi lójú iṣẹ́ ọwọ́ ẹ̀dá ni ó bẹ̀dá là bí OPC Gani bá ń ṣe bí ẹ ṣá máa wùwá rí ọgbọ́n jagbára lọ ọgbọ́n ó jagbára lọ làwọn bàbá wa fi máa ń sọ wípé alágbára tí ò léèrò bàbá ọ̀lẹ. I love you too sir bàbá mi Sulaiman I love you Ọlásẹ̀yìndé Ọmọnìyí ẹ ṣé gan. ọgbọ́n ju agbára lọ alágbára tí ò léèrò bàbá ọ̀lẹ ni àwọn àgbájọ wọn àná wọn ní ẹjẹ́ àfi ọgbọ́n kún agbára. wọ́n ní èrò mi tó ń jó onílù ẹ̀ ń bẹ létí omi ó bẹ nísàlẹ̀ odò tí ń lò ó fún. ó máa ṣe o wọ́n ní lágbájá ò kàwé ẹ má jẹ́ ń lo lágbájá wọ́n ní Sunday Igboho ò kàwé wọ́n ní illiteracy ní Sunday ọmọ Adéyẹmọ Igboho ṣá ṣùgbọ́n ọgbọ́n tí ń bẹ lórí Sunday Igboho ó ju ti baba ńlá baba wọn lọ ìmọ̀ tí Sunday Igboho ní àwọn tán sọ pé wọ́n kàwé ṣé wọ́n ní wọ́n ní nínú ìwà àti nínú ìṣe àtọgbọ́n ní Yorùbá ti máa ń mọ ọmọlúàbí wọn lè jáde nílé rẹ̀ ẹ wo bó ṣe gbé ọ̀rọ̀ yẹn kalẹ̀ ó dẹ̀ tó alábàjọ táwọn bàbá wa jọ wọn àná fi máa ń sọ wípé ọ̀tọ̀ lọ́gbọ́n ìwé ọ̀tọ̀ lọ́gbọ́n ìwé ọ̀tọ̀ lọ́gbọ́n abínibí ọ̀tọ̀ lọ́gbọ́n àmútọ̀runwá òun là ń pè ní abínibí ọ̀tọ̀ ní ọgbọ́n ìdílé tènìyàn ti jáde pé ká kọ́mọ ó gbẹ̀kọ́ bẹ́ẹ̀ dẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ló jáde nílé eré tá a kọ́ tí ò gbẹ̀kọ́ àwọn kan wà wọ́n máa sọ wípé wọ́n ní ọmọ yẹn sọ̀rọ̀ làákàyè ó sọ̀rọ̀ ọlọ́gbọ́n wọ́n ní ẹ̀ẹ̀mọ ìdílé ibi tó ti jáde wá ni ẹ̀ẹ̀mọ ọmọdé tó ń ṣe ni ẹlòmíì á jáde wọ́n ní ẹ má dá lóhùn ọmọ oníbìnrin dẹ̀ ni o nídìílé bàbá oníbíbíire o nídìílé ìyá oníbíbíire o àmọ́ bí tó ti yà ó àmọ́ bí tó ti rí ìwà burúkú ìwà garanmanya tó wù í ìwà papanlági irú àwọn bẹ́ẹ̀ la máa ń sọ wípé kò jọ yá kò jọ bàbá àbí bẹ́ẹ̀ kọ́ ìwà dẹ̀rí ní júwe èèyàn láwùjọ Sunday Igboho ó lọ́gbọ́n tìdílé ó tún lọ́gbọ́n àmútọ̀runwá ó lè má lọ́gbọ́n ti education ìwé olórí kẹ́kọ̀ọ́ ń jọ wà ní grammar not my language àbáwo ẹ mọ̀ pé Ọlọ́run ò fún mi lẹ́bùn orin kíkọ èmi lèmi ń fọ́ọ̀sì ara mi láti kọrin àwa kan wà á lọ sí university but we went to the University of Tailoring kí télọ̀ odidi aṣọ lẹ́ máa gbé wá sọ̀dọ̀ télọ̀ tẹ́ ẹ bá débi títí lọ tí ń gé aṣọ yín ẹ fẹ́ lè ṣépè fún adẹ̀ tó papọ̀ àṣewọ̀ fún yín ọgbọ́n kan náà nìyẹn arìndè kì í kọ́ télọ̀ ọ̀rọ̀ wọn mi ò fẹ́ bá dá sọ̀rọ̀ wọn bọ́dì ṣùgbọ́n ẹja gbọ́ wọn ni ó pàdé àgbà lọ́nà oníkóyà ẹlọ́gbọ́n ó mọ̀ bóyá ó ní ìdìkú ni I now know the problem of Gani Adams mo ló fi jẹ́ wípé ògo Sunday Igboho ògo ńlá tí tó ń dààmú àwọn OPC Gani ìkẹjáde títa náà lára àwọn àgbààgbà tá a rò pé ọgbọ́n la máa bá lọ́dọ̀ ẹ̀. ẹ má bínú hello yes sir ẹ káàárọ̀ ok bẹ́ẹ̀ni ẹ jọ̀ọ́ ẹ pè mí nírọ̀lẹ́ ok. ó yàtọ̀ síra wọn Sunday Igboho ògo ńlá tí ń dààmú Gani Adams àtàwọn ìsọ̀gbè tó ń tẹ̀lé lẹ́yìn Sunday Igboho kàwé bọ̀ tó rìn máwọn tó kàwé tó tún ní ọgbọ́n inú tó ní làákàyè ẹni sí àwò kí Sunday Igboho tó ṣe anything á pe bàbá Olúbàdàn kọ́mọdé yẹmọ tó ṣe nǹkan kan torí òun rí wípé àṣìṣe tàkọ́kọ́ kò yẹ kó tó ṣàṣìṣe lẹ́ẹ̀kejì á pe bàbá wa Olúgbọ́n á pe bàbá wa ẹni kí n máa dárúkọ wọn lọ ẹ̀ẹ́tẹ́tí pọ̀ ẹ̀fẹ́ máa jí Sunday Igboho àwọn tí ò lọ́gbọ́n tẹ́ pé àwọn lọ́lọ́gbọ́n á pe àwọn ọ̀tọ̀kùlú pé sà nǹkan báyìí la fẹ́ ṣe rìn báyìí òun ló fi mú èèyàn kan tó lóun ti ń wá approval more than 6 years tí wọn ò fóun torí pé kò sọgbọ́n and he did not have anything to offer the Yorùbá race bàbá mi àti ìgbàdé ṣeré mo pè yín lánàá kò wọlé adára fún yín ìníwá yín tí ojú òní tì yín. mo wá jókòó what is the problem of Gani that he did not achieve anything. mo wá rí bàbá kan tó wá jáde síta nígbà tó ju ọmọ Yorùbá kan sómi ní Badagry nígbà tí kìnìkan ṣẹlẹ̀ ní Ìdí Àràbà a jẹ́ wípé Ààrẹ Ọ̀nà Kakanfò of Lagos nìkan lè jẹ́ nìyẹn a jẹ́ wípé OPC Lagos nìkan ló wà lọ́wọ́ yín nìyẹn why are you calling yourself OPC
of Yoruba land? Why are you call yourself Ààrẹ Ọ̀nà Kakanfò of Yoruba land? Why are you call yourself the olórí ogo of Yorubas? Èkó nìkan ẹ dúró tí àwọn ará Èkó gan lè pè yẹ ní achievement. Ni mo fi ní pé tẹ́nìyàn bá pàdé àgbàlagbà lọ́nà tó bá ní kó yà ń lọ́gbọ́n mo ṣe ẹ mọ̀ bí àgbàyẹ bí ẹni tẹ́ rò pé àgbàyẹ bí ó dìde ìrìn dàgbà ni. Sorry, the problem of the Gani Adams is those people that surround him. Although àwọn náà ọgbọ́n jìbìtì tánjọ́ lò tánjọ́ gba ìpín onípín lọ́wọ́ àwọn tó ní nǹkan ní ó jẹ́ kí làákàyè wọn ṣiṣẹ́ lára àwọn náà jọ lò tán lọ́wọ́ àwọn bàbá pẹ̀lú fashion sẹ́yìn. Lẹ́mi wọn tẹ́ bá wo program bàbá yẹn rí kó ti sọ̀rọ̀ náà láàárọ̀ yìí mo ní píṣọ̀ àwọn bíbá yìí. Tàbá ní a ní orú àwọn ilé yìí tẹ́nìyàn bá dẹ́gbẹ́lẹ̀ tó bá forú àwọn ilé jẹ́ bàbá ìsàlẹ̀ ẹgbẹ́ bàbá ńlá fẹ́lẹ́ ọ̀ni wọn àní kò ní sí àṣeyọrí kankan fún wọn. Tẹ́nìyàn bá lóun dẹ́gbẹ́lẹ̀ orí bàbá ilé yìí pé ara àwọn bàbá ìsàlẹ̀ ẹ̀ ní ẹ rí i pé kò ní sí àṣeyọrí kankan fúru ẹgbẹ́ bẹ̀. Kéèyàn lóun dẹ́gbẹ́lẹ̀ ni o òun dẹ́gbẹ́lẹ̀ ẹ gbọ́ èèyàn wá dẹ́gbẹ́lẹ̀ ó wá fẹ́lẹ́ jẹ bàdẹ̀ jíròrò adviser àbí ṣe bí ìròrò yes adviser ọmọ bàbá ilé wúrẹ́ tí ń di ewúrẹ́ lọ́dẹ òmu kí lẹ́rù kó wà ní ọpọlọ yìí ọpọlọ eléyìí kí lẹ́rù kó wà ní ọpọlọ eléyìí ọmọ kékeré ni o agbádá sọmí darúgbó ni o kí lẹ́rù kó wà nínú ọpọlọ eléyìí this is dáadáa àsìkò láyé tí àwọn ọmọ ọdẹ òmu ló pè mí pé bàbá ẹ̀ máa ń di ewúrẹ́ ni ní ọdẹ òmu so tẹ́nìyàn wá dá ẹgbẹ́ kan lẹ̀ kó wá ru àwọn eléyìí jẹ adviser ẹ ti gbọ́dọ̀ tẹ́lẹ̀ sọ síta ọ̀rọ̀ òpònú ni ẹ ti gbọ́ ti bàbá ilé náà tó lóun ọmọ Ìjẹ̀ṣà so tẹ́nìyàn bá rú àwọn ilé lára ń di ẹ̀ tán wà tán sọ̀rọ̀ àǹdí èèyàn achievement wo ni rú àwọn ẹgbẹ́ yẹn fẹ́ ni torí pé kò sí kankan lórí wọn àsìkò láyé mo wá ń wò mo ní sókè that is the problem of Gani kò lólùmọ̀nà gidi mo wá rántí ọmọ yìí ṣé mo ní fídíò ọmọ yẹn ń bí báyìí ara kaporo gogogogogogo ṣé wà ń bí báyìí èdè sí níbi yìí o lódùmarè kò sí ń bí báyìí ọmọ tó sọ wípé adviser àwọn Gani lòun fẹ́ rí níbi délé bá ti wà náà tó kúrò ní àwọn àgbà ẹgbẹ́ OPC àwọn tó jẹ́ OPC lánàá irú ìmọ̀ràn wo lẹ fẹ́ lẹ́yìn expect lórí ara wọn lè irú àwọn àṣeyọrí wo lẹ́rù kó lè jáde ṣẹ́rù pé nǹkan rere lè jáde látọ̀dọ̀ wọn lè sọ̀dọ̀ Yorùbá dùkọ́ máa wọ́n àti lójú àti lo Yorùbá àti mẹ́kì owó mọ́ ṣeéṣe ká máa wọ́n àti lu Yorùbá ní jìbìtì. Let me now give you one example. The example mo dẹ̀ fẹ́ kẹ́ máa bá mi fi ọgbọ́n gbé mi ò fẹ́ pẹ́ lórí program yìí mi ò fẹ́ pẹ́ lórí program yìí but mo fẹ́ kẹ́ jẹ́ bá mi fi kíni kẹ́ bá mi fọgbọ́n gbé. Wọ́n dúkùkù lájà kò kan èmi olódodo ò ní kú sípò òkà èmi ò dẹ̀ ní parọ́ mọ́ wọn ṣẹ́gbọ́n mi tán bá ṣe làwa máa sọ pé wọ́n ṣe I will never do arabus for them. Let me give you one example. Gani jáde ó ní initiative tó correct initiate ẹ lò sẹ́jẹ̀ pé òun ló ń ṣe àgbékalẹ̀ Àmọ̀tẹ́kùn abẹ́dìgbàgbé òun ló ń ṣe ṣóun initiative yes ó ní nígbà kan máa gbé kalẹ̀ ó ní wọn àjẹkùn dá sí mọ́ pé àwọn olóṣèlú gbà wọn àṣẹ wá gba èrò ẹkùn wọ́n ṣe gba Àmọ̀tẹ́kùn lọ́wọ́ ẹ̀ nígbà tán rí pé kò sí làákàyè lórí ẹ̀ nígbà tán rí pé àwọn tó sọ̀rọ̀ à ń di ẹ̀ òpònú ni wọ́n ayírada ni wọ́n àwọn yẹn wá wò pé eléyìí number one the only thing that Gani Adams have PhD in it ní ìgbéraga he have PhD in ìgbéraga tẹ́ gbọ́ mi he have PhD in ìgbéragas àwọn yẹn wọn àdálò out of that state government mẹ́jọ wa Gani Makinde wà fàmọ́ra ó fi jẹ́ commander Àmọ̀tẹ́kùn ní Ọ̀yọ́ state. I can tell you today that the problem tí Ṣèyí Mákindé ní Ọ̀yọ́ state Gani contribute to it. ẹni kì í ṣe àwò kí ni achievement Àmọ̀tẹ́kùn ní Ọ̀yọ́ ìbéèrè ní tí olùjú kí ni achievement Àmọ̀tẹ́kùn ní Ọ̀yọ́ àwọn fúlàwọn ló jáde síta pé incident tó ń ṣẹlẹ̀ ní Ọ̀yọ́ yìí over 300 ló pé wọ́n ti lose nínú àwọn ọmọ wọn pé wọ́n kàn pa wọ́n bẹ́ẹ̀ nípa ẹran ni. ẹni tí wọ́n fi jẹ́ commander Àmọ̀tẹ́kùn ní Ọ̀yọ́ tí wọ́n ò lè record success ẹyọ kan ó dẹ́n pé dàlẹ́ lórí ogun gbogbo ilẹ̀ Yorùbá káàpàtà state tó ń claim pé òun ti wá state tó ti dàgbà
ní Ondo state tán dàgbà ní Ondo state is not from Ondo but mo lè sọ pé Ondo náà bí sí but origin is from Tapa ìyẹn Gani Adams nígbà tán dá Àmọ̀tẹ́kùn lẹ̀ nígbà tán dá Àmọ̀tẹ́kùn lẹ̀ ní Èkìtì níbẹ̀ lára àwọn tó jẹ́ general retired general officer náà lọ mú pé kọ́ máa ẹ̀dì ògo ni nígbà tó wà ní service ó perform excellent I know the same thing from Ọ̀ṣun ó dáhùn pé ogun náà gbà yes Akérédolú ò ṣe mú Gani pé ó jọ ọmọ Ondo kò jọ ọmọ Ondo bọ̀ tó Ondo ló tọ́ dàgbà ìwọ náà yẹ máa bọ̀ wá lo experience tó need your knowledge láti mú Àmọ̀tẹ́kùn sókè but Akérédolú did not call him kò tí ẹ wọ́n sáyé ọ̀dọ̀ títẹ̀ àfi tá a bá máa tanra wá jẹ́ ní ilẹ̀ Yorùbá lẹ́ni the state tí Àmọ̀tẹ́kùn ti perform excellent ju Ondo ni they perform excellent bóyá tí Akérédolú bá lọ mú Gani náà bóyá failure ni ṣé ẹ bá mi fi lè àkáyè bá ọ̀rọ̀ mi lọ bóyá tí Akérédolú bá pe Gani dá ọmọ